Praise the Lord. Praise the Lord. Hallelujah. Praise the living Jesus. Hallelujah. Mo kí wa wípé ẹ káàsán o. Ṣé dáadáa ni mo bá wa? A kú ọ̀sẹ̀ tuntun. Ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa lórúkọ Jésù Kristi. Ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ àlàáfíà òun ló máa jẹ́ fún èmi àti yín. Ẹ jẹ́ ká yin ọba àwọn ọba níbi tá a wà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá olóore, ọba tó dá èmi àti yín sí, ọba tí ò gbà fún Sátánì lórí ayé wa. Ìmọ̀ àwọn ẹni bí ò ṣẹlé wa lórí. Ẹ jẹ́ ká dúpẹ́. Ó tún sọ wa di ọ̀sẹ̀ tuntun yìí. Àwọn kan fẹ́ rí ọ̀sẹ̀ yìí o, bọ̀ kò ṣeé ṣe fún wọn. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ olóore. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore wa o. Ẹ ò gbà fún Sátánì láti bá ayé mi jẹ́. Ẹ ṣé olóore wa. Ẹ ṣé olóore. Ẹ ṣé olóore o. Ẹ ò gbà fún Sátánì láti bá ayé mi jẹ́. Ẹ ṣé olóore ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá mi ní gbogbo ọ̀nà. Ẹ ṣé o bàbá. Àní ní gbogbo ọ̀nà mo dúpẹ́ ní gbogbo ọ̀nà o. Ẹ ṣé o bàbá. Ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ àlàáfíà. Ẹ ṣé. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀. Ẹ̀yin ọlọ́kàn dídúró. Àtẹ̀yìn tá ṣe láyọ̀fẹ́. Mú bànújẹ́ kúrò lọ́kàn yín. Ẹ yọ̀ o. Ẹ yọ̀, ẹ yọ̀, ẹ yọ̀. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀. Ẹ yọ̀. Ẹ yọ̀, ẹ yọ̀ o. Ẹ yọ̀ nínú Olúwa, ẹ yọ̀. Ọlọ́run àìlópin ìwọ la fi hàn. Tọpẹ́ wá fún gbogbo ṣẹrẹ láyé ènìyàn. Àjùbà rẹ̀ Olúwa wa. Ọba ayérayé jẹ́ kí ọkàn wa wólẹ̀ ní tẹ̀rẹ̀. Mo mọ̀ o. Èmi fúnra mi mọ̀ pé mo rí àánú gbà. Mo mọ̀ o. Mo mọ̀ ní tèmi. Mo mọ̀ o. Èmi fúnra mi mọ̀ pé mo rí àánú gbà. Mo rí ìran sí ara mi pé àánú ṣetán láti gbé mi fò. Àní mo rí ìran sí ara mi, àìná. Àánú ṣetán láti gbé mi gòkè. Àánú ṣetán o láti gbé mi gòkè o. Mo rí ìran sí ara mi pé àánú ṣetán láti gbé mi gòkè. Praise the Lord. Mo kí wa lórúkọ Jésù Kristi.
àánú Ọlọ́run yóò gbé wa sókè. Ẹnu ọpẹ́ èmi àti yín kò ní kan. Ẹ jọ̀wọ́, wọ́n bá wa tú kíní wa ṣe lọ́wọ́ jẹ́, ẹ lè fẹ́ gbáriwo bọ̀, wọ́n test ni o, kò lè disturb wa, ẹ má bínú. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé pé ẹ káàsán sà, ẹ káàsán mà, ẹ káàárọ̀, ṣe dáadáa la wà, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Olúwa Ọlọ́run Olódùmarè, àpáta ayérayé ibi ìsádi wa, a gbé yín ga ní ọ̀sán ìgbà ọpẹ́ wa. Jehovah gba ìyìn wa. À ń lọ nínú prógráàmù yìí, ọ̀rọ̀ méjì mẹ́ta tí màá sọ, ẹgbẹ́nu mi sọ̀rọ̀. Bíbélì tá a máa kà, ẹ fi yé wa, ẹ fi ẹ̀kọ́ yín yé wa. Ẹ̀mí àti súnmọ́ yín ju báyìí, Ọlọ́run gbé wọ̀ wá. Gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, Ọlọ́run gbàdúrà fún wa o. Wàhálà àti ìdààmú yìí Olúwa bá wa ṣẹ́, ogun báńdíìtì bá wa ṣẹ́. Gbogbo àwọn ọmọ yẹn, ìròyìn tá à ń gbọ́ ni wípé àwọn jagunjagun ti wà ń bẹ̀. Ọlọ́run tú wọn sílẹ̀ o. Ẹ gba gbogbo ògo. A fẹ́ rẹ́rìn ayọ̀ lónìí, a fẹ́ dúpẹ́ ní ọ̀sẹ̀ yìí, Ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wa. Ògo ni fún yín. Gbogbo àwọn tó wà níbẹ̀ náà Olúwa dì wọ́n mú o. Àwọn ológun yìí má jẹ́ jagun bógun lọ o. Ààbò Ọlọ́run kó dájú, Ọlọ́run fún wọn ṣe o. Ẹ gba gbogbo ògo. Ẹ máa jẹ́ bàbá wa. Orílẹ̀-èdè Nàìjíríà kó gba àlàáfíà, ayé gbogbo wa kó wà ní àlàáfíà, ilé mi àti yín kó wà ní àlàáfíà. Bá a ti mú ọ̀sẹ̀ tuntun lónìí, ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún wa, ọ̀sẹ̀ ìdùnnú, ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ àlàáfíà. Gbogbo rere tí èmi àti ẹ kó wọ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù Kristi kò ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Ohun rere tá a kó wọ oṣù yìí kò ní bọ́ sọnù mọ́ wa lọ́wọ́. Tá a bá wá rí ẹnikẹ́ni ni mo pè é tó ń fi kú wá èmi àti ẹ kiri, lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, wọ́n máa túfọ̀ rẹ̀ fún wa. Mo sọ, mi ò dá sọ, mo kínú bọ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, mo dúró lérí Kristi àpáta ilẹ̀ mìíràn ìyanrìnrìn. Gbogbo ẹnikẹ́ni tó ń fi kú wá èmi àti ẹ kiri, ó máa pàdé ikú. Mo ló máa pàdé ikú, ikú rẹ̀ á padà tí. Ẹni ro rere wá, rere á wọlé ẹ̀. Ẹni ro bí ro wá, ibi á jẹ́ tiẹ̀. Ààbò Ọlọ́run yóò dájú lórí wa, bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Praise the Lord. Mo ń ṣiṣẹ́ lọ́wọ́. Praise the Lord. Àdúrà wa ti gbà lórúkọ Jésù Kristi. Mo kí wa. Ó dàbí generator, ó disturb àdúrà yẹn. Gbogbo àdúrà tí mo gbà ó ti gbà. Àdúrà yín lórúkọ Jésù, orí wa ò ní kọ̀. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Bẹ́ẹ̀ ló máa rí. Kristi Olúwa wa. Mo kí wa lórúkọ Jésù Kristi. Mo kí wa lórúkọ Ọlọ́run Mósè Orímọládé. Mo kí ẹ̀yin bàbá àti ìyá mi wípé good afternoon sir, good afternoon ma. Ṣé dáadáa ni mo bá wa? Ọ̀sẹ̀ yìí yóò dára fún wa. Ọ̀rọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ sọ, ẹ rí wípé mo gbé àkọlé bàbá Ìgbòho àti bàbá Oríyọmí, mo gbé síbẹ̀, àti ọ̀rọ̀ nípa àwa Yorùbá, ọmọ Nàìjíríà lápapọ̀. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi lọ sí ọ̀dọ̀ bàbá Oríyọmí Hamzat. Ẹ bá mi ju fídíò yìí fún bàbá Oríyọmí o. Ní dààmú o bàbá Oríyọmí, àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ọlọ́run ti fẹ́ yín, Ọlọ́run ti gbé yín kalẹ̀. Ó ní purpose kan tẹ́ ẹ fi wá sí ayé. Purpose tẹ́ ẹ fi wá sí ayé àti ohun tá a fẹ́ kẹ́ ẹ ṣe, ẹ ti ń ṣe already. But ó wù yín wípé ẹ fẹ́ ṣe òṣèlú. Òṣèlú wù yín torí pé ẹ ń ṣe òṣèlú. Ṣùgbọ́n ẹ ní bọ́ sí páńpẹ́. Páńpẹ́ ayé ò ní mú yín o.
ẹ gbọ́dọ̀ wà very very careful ní àkókò tẹ́ ẹ wà yìí o. Ẹ wà very careful ní àkókò yìí. Olúwa ní kí n sọ fún yín wípé ẹ wà very very careful ní àkókò yìí o. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Ṣé rí gbogbo máa jó lọ mò ń wẹ̀yìn rẹ, Ọ̀yọ́ ń pè ọ́, Ọ̀yọ́ ń pè ọ́. Ìfẹ́ tí àwọn ènìyàn ní sí yín nínú iṣẹ́ tẹ̀ ń ṣe yẹn, òun náà fi gbárùkù wípé Ọ̀yọ́ ń pè ọ́, wọ́n fẹ́ràn yín. Ṣùgbọ́n àwọn tí ẹ jọ fẹ́ ṣe òṣèlú ò fẹ́ràn yín o. Wọn ò fẹ́ yín o. Àwọn èèyàn ló fẹ́ yín. Àwọn èèyàn, God bless you daddy, daddy Ẹ̀bùn. I love you sir, thank you sir. Àwọn èèyàn Ìbàdàn àti gbogbo orílẹ̀-èdè ọmọ Nàìjíríà, àwa mẹ̀kúnnù, àwa tẹ́ ń ṣoore fún, àwọn ló fẹ́ràn yín, kì í ṣe àwọn tó wà nínú òṣèlú o. Ẹ kọ́kọ́ mú yẹn dání. Kò ṣe àwọn tẹ́ jọ ń ṣe òṣèlú ló fẹ́ràn yín. Gbogbo ohun tẹ́ ti fi wàhálà àti wàhálà ṣe, wọn ò ní bàjẹ́ lọ́jọ́ kan mọ́ yín lọ́wọ́. You have to very very careful for now. Ẹ ò ní dààmú o. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín. Àtilé àtọ̀nà yín, ẹ wà very very careful. Ẹ ní bọ́ sọ́wọ́ ajínigbé, ẹ ní bọ́ sọ́wọ́ ìkà. Gbogbo bí wọ́n ti ń dì í, Ọlọ́run yóò máa túká. Ààbò Ọlọ́run yóò dájú. Wọ́n wá ní bí apá ò bá ṣe é sán, èèyàn máa ń kalérí ni o. Torí pé ẹ ti gbàwé ìdìbò, torí pé ẹ kọ́kọ́ submit, torí pé ẹ ti ṣe gbogbo ẹ̀, ìyẹn ò ní kẹ́ má step back o. Wọ́n lẹ́ni tí ò kú, òun ló lòkè ọ̀hún o. Bí ènìyàn bá ti kú, ó parí nínú ayé nìyẹn. Ṣé bẹ́ẹ̀ wà láyé ni? Tí èèyàn bá ti kú ó ti tàn, bọ̀ tẹ́ bá wà láyé, tẹ́ wà láàyè, ẹ sì lè jẹran tó jẹrin lọ. Tẹ́ bá ti wo wájú yín wípé kíní yìí, ẹ̀yin náà fúnra yín mo mọ̀ wípé ẹ dúró, Ọlọ́run fi hàn yín, bẹ́ẹ̀ làṣírí dẹ̀ ń tú. Ṣùgbọ́n àwa tinú ẹ̀mí tún ń wádìí. Ìjọ tí mo kọ́kọ́ rí tí mo gbọ́ wípé ẹ fẹ́ gbé gbàbò, ó ní ọ̀rọ̀ tí bàbá mi sọ pé èmi ní Ọlọ́run yóò fún ṣe tó bá jẹ́ pé wọ́n ti kọ́ bẹ́ẹ̀ fún. Tó bá jẹ́ àti kọ́ bẹ́ẹ̀ fún yín, pé máa débẹ̀, ohun gbogbo ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Tó bá dẹ̀ jẹ́ wípé kò sí nínú àkọọ́lẹ̀ yín, ó lè wù yín. Kì í ṣe gbogbo ohun tó wù ènìyàn lọ́lọ́run fẹ́ o, ó kàn wù ẹ̀yin. Tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ sí kò ní ṣe ṣe. But wípé wọ́n ń wá ẹ̀mí yín, wọ́n ń wá ẹ̀sùn, wọ́n ń wá gbogbo nǹkan tí wọ́n lè fi mú yín. Ẹ wá ní dààmú o, ẹ ní bọ́ sọ́wọ́ ikú o. Àwọn kan fẹ́ lọ wú gbogbo nǹkan tí ẹ ti ṣe lánàá. Wọ́n fẹ́ fi bá yín jà lónìí nítorí ibi tẹ́ ń lọ yẹn. Òun ni mo ṣe ní ẹ gbọ́dọ̀ wà very very careful. Ààbò Ọlọ́run yóò dájú lórí yín o. Ohun tí Olúwa rán mi sí yín ni mo sọ nípa ti yín yẹn. Bàbá Àgbò, ọ̀rọ̀ yín dàbí ti bàbá Oríyọmí. Ẹni tí wọ́n fẹ́ lùlù ni bàbá Àgbò tó ń dárin. Ọ̀tọ̀ làwọn tó fẹ́ràn Ìgbòho, ọ̀tọ̀ làwọn tí wọ́n ń lùlù kó kú. Bàbá Àgbò, ẹ bẹ̀rù ikú mo mọ̀ o, ẹ̀yin ò bẹ̀rù ikú. Bínú bàbá Sunday Adéyẹmọ Ìgbòho ṣe rí, bẹ́ẹ̀ lòun ṣe ń hùwà. Bẹ́ẹ̀ ló ṣe ń hùwà wípé kí ohun gbogbo dára, ṣùgbọ́n ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n. Ọ̀dàlẹ̀ bálẹ̀ kú, ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Hello sir. Wọ́n fẹ́ ẹ̀yin náà tún gbọ́dọ̀ wà very very careful. Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ wà careful. Torí wípé àṣìṣe àná, ohun tó jẹ ènìyàn lógun àná kó má bàa tún jà yín lógun lónìí o. Wọ́n ní kẹ́ wà very careful. Bàbá Ìgbòho ṣá, you have to very careful now. Ní dààmú, ní so oore lẹ́yìn pé o. Ẹ gba permission tẹ́ ń retí lọ́wọ́ ìjọba àtìlẹ́yìn yẹn kẹ́ tó máa lọ bìkan o. Kán má bàa wá dá yín lẹ́bi gbẹ̀yìn. Kán má bàa níta ló ránṣẹ́, ó ń pariwo. Yorùbá ò ẹni tó bá ti Yorùbá ò fẹ́ tó máa ṣoore fáwọn. Ọlọ́run dáríjì mo fẹ́ lè ní àwọn Boko Haram yìí ló yẹ wọ́n, òun ló yẹ ọmọ Yorùbá. Ẹni tó máa wá gbowó lọ́wọ́ wọn, tó máa fojú pọ́n wọn. Ṣùgbọ́n Ọlọ́run ò ní ṣe wá bẹ́ẹ̀. Ẹni tó máa gbà yín sílẹ̀, tó máa yọ yín kúrò nínú ìyà, orí yín ò ní jẹ́ ẹ lọ́bẹ̀, ọ̀tẹ̀lẹ̀ máa dì.
ènìyàn ní òun ṣetán láti jà láti gbà yín, ṣùgbọ́n ohun tó Olúwa sọ fún mi tí sọ fún yín pé wọn ṣe é gbèjà torí ìjọba lọ́wọ́ ń bẹ̀. Bàbá Àgbo, ìjọba lọ́wọ́ nínú tó ń ṣẹlẹ̀ yìí, òun lẹ́yìn ò ṣe ní gbèjà wọn o, òun lẹ ṣe máa wò tán bá ti ní kẹ́ ẹ gò lẹ́gò, tán bá dẹ̀ ní kẹ́ ẹ gò gan ẹ gbọ́dọ̀ máa wọ ẹ̀yìn wò torí ọ̀dàlẹ̀ ni wọ́n, ọ̀dàlẹ̀ ni wọ́n, ẹ gbọ́dọ̀ wà very careful. Ogun ayé ò ní borí yín, àwọn ni wọ́n fi nǹkan wọn pamọ́, àwọn ló ń wà. Ohun tí Olúwa sọ fún mi nìyẹn. Wọn ò fẹ́ orú yín báyìí, wọ́n ti ń dọdẹ yín o, ẹ wà very careful. Bí ẹ ṣe lọ yẹn kò dùn mọ́ wọn nú, kó ṣàjí ọ̀dọ̀ wọn, àwọn nìkan náà fẹ́ máa gba oríyìn rẹ̀ wípé ìjọba ṣe léyìí. Wọn ò fẹ́ kẹ́nìkankan gboríyìn mọ́ wọn lọ́wọ́, kó bá wa kán bá wọn gba oríyìn, kó bá wọn fi gagbága yàtọ̀ sí ìjọba ló ṣe é. Ogun tó jà yín lánàá ò ní jà yín lónìí mọ́ o, ẹ gbọ́dọ̀ wà very careful. Ẹ gba permission. Èmi fúnra mi ti kọ́kọ́ ṣe fídíò pé kò nídìí permission náà, ṣe bí àfẹ́rí lẹ́lẹ́ fẹ́ lò, ṣùgbọ́n mo rí pé kì í ṣe àfẹ́rí o, physical lẹ fẹ́ lò. Àfẹ́rí ni mo rò bí wọ́n ní oògùn lẹ fẹ́ lò lẹ fẹ́ fi ṣe, ṣùgbọ́n gbà tí kì í tí ì ṣe oògùn tó jẹ́ pé ọ̀rọ̀ physical, ẹ máa lọ physical ni, ẹ gbọ́dọ̀ gba permission kẹ́tó lọ. Ẹ gba permission o. Ire tẹ́ ẹ bá dẹ̀ ṣe, ẹ tún sọ fún wọn gan wípé kán máa náà sí pẹ̀yìn lẹ ṣe. Tẹ́ ẹ bá lè ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ bá ṣoore, tẹ́ ẹ mọ̀ nípa bí àwọn èèyàn ṣe tú sílẹ̀, ẹ sọ fún wọn gan pé ẹ máa náà sí mi wípé mi ni mo ṣe. Tẹ́ ẹ bá lè ṣe nǹkan yín pamọ́, ẹ má sọ wípé mi ni mo ṣe o, ẹ máa ṣiṣẹ́ yín lábẹ́lẹ̀, ẹ fi ògo fún Ọlọ́run lókè ọ̀run, ẹ lè tọ́jọ́, ẹ lè rí ṣe. Ẹ máa ní kí àwọn ìjọba máa sọ wípé àwọn làwọn ṣe é, bọ̀ lọ́kàn yín ẹ̀yin mọ̀, àti àwọn tẹ́jọ́ lọ́mọ̀ wípé ẹ̀yin lẹ ṣe. Ẹ jẹ́ kí Ọlọ́run dá yín láre. Nàìjíríà ò rẹ́dì láti fẹ́ dá yín láre, kí gbogbo ire tẹ́ ẹ fẹ́ ṣe yìí kó mọ̀ bá dibi. Ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ ni wọ́n máa ń fi bí sólóore ni o. Olóore ni yín, ẹ̀yin fẹ́ sóore ṣùgbọ́n wọn ò wóore látọwọ́ yín. Ẹ fi wọ́n lẹ̀ o. Ogun ayé ò ní borí wa, a ní bọ́ sọ́wọ́ ikú. Ẹ̀yin náà wà very careful. Ó jẹ́ ẹ̀yin méjèèjì tí wọ́n rán mi sí, mo jíṣẹ́ fún yín o. Mo jíṣẹ́ o. Bàbá Oríyọmí kó wà very careful. Tó bá ti wo wájú wípé kíní yóò ṣeé ṣe mọ́, gbogbo owó tẹ́ ẹ ti ná, ẹ fi lẹ̀, ẹ step back, ẹ dọ̀ra gbájúmọ́ bí iṣẹ́ tọ́lọ́run rán yín sí. But ẹ bá mọ̀ pé màá débẹ̀, màá tiraka, go. Ogun ayé ò ní borí, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ wà very careful. Ẹ̀yin méjèèjì tí wọ́n ní sọ fún nìyẹn, mo dẹ̀ ti sọ fún yín, ẹ̀yin méjèèjì ní kẹ́ wà very careful. Ààbò Ọlọ́run yóò dájú. Ṣé wá rà wá Yorùbá? Oh God. Àròjọ ọmọ Stevie, àròjọ ọmọ Peter, àròjọ ọmọ Jésù Olúwa, àròjọ ọmọ Mósè, Orímọ́ládé ẹ̀dá kó kíyè sára. Kérúbù ẹ̀yọ̀, Séráfù ẹ̀yọ̀, àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́, àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. Tí wọ́n bá lè rojọ́ mọ́ àwọn tó ti ṣe dáadáa, àwọn tó ń jà fún Ọlọ́run, àwọn tó ń ṣiṣẹ́ Ọlọ́run, Jésù Kristi fúnra rẹ̀, tí wọ́n bá rojọ́ mọ́, mélòó mélòó là wá, mélòó mélòó ni àwọn tó fẹ́ dìde nílẹ̀ Yorùbá láti ṣiṣẹ́ rere, wọ́n máa rojọ́ mọ́. Ṣé ẹ mọ̀ tán fojú bàbá Fẹlá rí? Ṣé ẹ mọ̀ orú àìmọye ẹ̀wọ̀n tí wọ́n gbé lọ? Lónìí òkú ẹ̀ ni wọ́n celebrate wípé ó ṣiṣẹ́ dáadáa. Ṣé ti rí bọ́n ṣe ń san oore ní tiwọn nìyẹn? Àfibi sólóore nígbà tán bá ń so oore yẹn wọ́n ní ká sí, torí ìkà ni wọ́n. Ọmọ Yorùbá kó ní kálukú lọ túwa ẹ̀ ṣe. Ọ̀dàlẹ̀, ìwà búburú kò dára, ẹ̀tanú búburú. Tó o bá rí ọmọ làkejì ẹ tó mọ rere ṣe, gbárùkù tí. Kò pọn dandan kó jẹ́ ìwọ nìkan ni wọ́n máa lójú ti gbogbo Yorùbá, àwọn kan bíi kó jí àwọn nìkan ni wọ́n máa gbóríyìn fún. Ọlọ́run ò dá bẹ́ẹ̀. Tó bá gbóríyìn fún ọ, wọ́n tún máa gbóríyìn fẹ́lòmíì. Bọ́mọ yín bá ọ ní ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ẹlòmíì. Bó bá jẹ́ bàbá Àgbo yìí ló jà fitafita tó ṣe nǹkan kan,
kí ló fẹ́ ná yín láti sọ wípé kẹ́ mú Ìgbòho mọ́ra, kẹ́ mú mọ́ra, kẹjọ ṣiṣẹ́ yìí? Kí ló fẹ́ ná yín? Ṣùgbọ́n nítorí ọ̀tẹ̀ àti ọ̀dàlẹ̀ ẹ ní lè ṣe é, torí ẹ fẹ́ kán máa gbóríyìn fún yín, ẹ fẹ́ kán máa wò gẹ́gẹ́ bíi wípé kóun náà sọra rẹ̀ di bàbàrà dẹ̀ ní láyé tiẹ̀. Ọlọ́run dá oníkálùkù sórí ilẹ̀, purpose oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Iṣẹ́ wa lè jọra wa, ṣùgbọ́n bóníkálùkù ṣe bọ́lọ́run ṣe dá oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ yé dalẹ̀, ẹ wá ìfẹ́ rí, ẹ nífẹ̀ẹ́. Ọmọ Yorùbá kò sífẹ̀ẹ́ kan bó ṣe wà, bó dálẹ̀ Yorùbá bó ṣe jọ̀dàlẹ̀ yẹn, òun náà ń gbé wọnú church. Òun tẹ́ gbé wọnú church náà nìyẹn. Ṣé bọ́mọ Yorùbá ni yóò tẹ ṣọ́ọ̀ṣì dò? Àbí kí lẹ fi san fún bàbá Mósè Orímọládé? Ẹ̀rọjọ́ pa ni, ẹ̀rọjọ́ mọ́ ẹni tí wọ́n rán wá sí Áfíríkà láti wá gbà yín là. Mélòó wá ní Sunday Igboho, mélòó wá lórí Yọmí tẹ́ ẹ̀ ní rojọ́ mọ́. Ẹ bá gbogbo ẹni tó ti ń ṣe rere lórílẹ̀‐èdè kí lẹ fi san fún wọn? Ìgbà tán bá kú lẹ máa celebrate wọn. Ṣé ikú náà ni ẹ máa celebrate? Nígbà téèyàn wà lójú ayé kí ló dé tẹ́ gbóríyìn fún? Kí ló dé tẹ́ celebrate tí ènìyàn bá ń ṣe rere fún yín? Bọ̀ tí ènìyàn bá kú lẹ máa rántí ohun tó ti ṣe. Ìkà ló máa ń ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀. Ọlọ́run ó máa ń bínú sí orílẹ̀-èdè tó bá ń fi bí san ire. Ó ní gbogbo ẹni tó bá ń fi bí san ire, ibi ò ní kúrò nínú ilé wọn. Àbí bẹ́ẹ̀ bá tiẹ̀ mọ̀ràn Ọlọ́run, gbogbo yín lẹ gba ọ̀nà ṣọ́ọ̀ṣì kọjá, ẹ sá ń ka Bíbélì. Ẹnikẹ́ni orílẹ̀-èdè kí orílẹ̀-èdè tó bá ń fi bí san ire, ibi ò ní kúrò nílé wọn. Orílẹ̀-èdè tó bá ń fi bí san ire, ibi ò ní kúrò lórílẹ̀-èdè yẹn. Ẹ yé fi bí san ire. Kì í ṣègbà tí wọ́n bá kú lẹ ṣẹ̀ṣẹ̀ máa celebrate wọn. Lójú ayé wọn, ẹ jẹ́ kí ènìyàn rí ohun tó ń ṣe wípé dáadáa ni mò ń ṣe. Ẹ máa gbóríyìn fún ẹni tó bá ń ṣe dáadáa lójú ayé ẹ̀. Kò ṣègbà tí ẹ máa bá wá ọ̀nà prison lẹ máa kọ́ àwọn olóore lọ. Kí ló dé tó jẹ́ àwọn olóore yín lẹ máa ń kó sí prison? Àwọn tó bá ń ṣe yín níkà ẹnìkan máa tú wọn sílẹ̀. Ènìyàn dìde wípé òun fẹ́ fi ẹ̀mí rẹ̀, òun fẹ́ lo gbogbo agbára tí Ọlọ́run fún òun láti gbèjà yín. Ẹ̀ ń wọ́nà prison fún. Bọ̀ ẹnìkan dìde ní pé ikú yín lòun wá, kóun máa pa yín dànù ni. Ẹ̀ ń tú wọn sílẹ̀ nínú prison. Àbẹ́ẹ̀ráyé. Nítorí ènìyàn fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ, torí pé iṣẹ́ yín burú. Ọmọ Nàìjíríà, pàápàá Yorùbá, ẹ lọ túnṣe. Ẹ ronú méjì, ẹ ronú mẹ́ta tí ènìyàn máa ń rò, ẹ lọ sunrun mẹ́ta tí ènìyàn ń sùn. Ègún alálẹ̀ wo ló ń jà yín nílẹ̀ Yorùbá? Ègún èpè wo ló ń jà? Tó jẹ́ wípé ibi lẹ fi máa ń san oore. Ẹ̀ẹ́dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan lánàá, àwọn náà ló gégún yẹn sílẹ̀. Ọlọ́run á dáríjì wá, á dáríjì gbogbo ìran Yorùbá tó ti fi ibi san ire. Torí bẹ́ẹ̀ ni gbogbo nǹkan tó ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ lónìí, ibi lẹ fi máa ń sanre. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Attitude burúkú ni. Bẹ́ẹ̀ náà lẹ ṣe gbé wọnú church, gbogbo ẹni tó bá ti ń ṣe, tó bá ti ní ọ̀yàyà báyìí, tó bá ti ní akíkanjú, ibi lẹ fi máa san. Ẹni tí ẹ ti pọ̀ jù. Ó ṣe máa ṣe ìgbéraga ti bẹ̀rẹ̀ lójú yín nìyẹn. Gbogbo ayé ló máa ń ní ìgbéraga. Torí pé ẹni yẹn ní passion fún Ọlọ́run. Torí pé ẹni yẹn ní passion fún iṣẹ́ ìránṣẹ́ tó ń ṣe. Bọ̀dá yìí ní passion fún orílẹ̀-èdè yìí pé Yorùbá mi. Káyí májì gbogbo wa la rí ohun tó ṣẹlẹ̀ ní Ìgbòho yẹn tí wọ́n lọ. Kí lẹ fi sọ fún? Ẹ worú ọ̀rọ̀ tá à ń gbọ́ lónìí. Ọlọ́run á dáríjì wá. Bí ọmọ bá ṣe rere, ẹ sọ fún wípé rere ni. Bí èèyàn bá ṣe búburú, ẹ sọ fún wípé búburú ló ṣe. Ògbà yìí ò ní borí wa. Ẹni tó mọ rere kó múra sí. Ẹni tó mọ̀ kà kó múra sí. Àti bí àtìkà àti rí àtìkà ìkan ò kì í gbé o. Ọlọ́run mẹni tó bẹ́ẹ̀ ń ṣépè fún, bó bá jẹ́re ló ń ṣe, àdúrà ló máa já sí fún ire. Béèyàn bá dẹ̀ ń ṣèkà tẹ́ ń gbàdúrà fún, èpè ló máa já sí fún. Àwọn méjèèjì akọni ni wọ́n nílẹ̀ Yorùbá yìí. Ó ní purpose tọ́lọ́run fi dá wọn. Ẹ má pa wọn o. Ẹ má pa wọn. Orú mi báyìí, ó ní purpose tá a fi dá mi. Séráfù náà dé mi sí. Ó nídìí tá a fi gbé mi kalẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ mi ṣe bí wọ́n ṣe jẹ́ hero yìí, bẹ́ẹ̀ lèmi náà jẹ́ hero fún ìlú kan. Iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ la wá ń ṣe.
ẹ mọ́ pa wá. Gbogbo ọmọ ológo tẹ́ ẹ mọ̀ wípé ológo kì í ṣe prison lẹ́fi máa san oore. Téèyàn bá ń ṣe dáadáa ẹ appreciate wọn, ẹ fà wọ́n mọ́ra, àríṣẹ́ takuntakun tó ń ṣe. Bí orí ẹ̀ á wú á tún lè máa ṣoore sí i, ṣùgbọ́n eré prison lẹ́yìn á máa wá, eré kókú lẹ máa wá. Tó bá wá kú tán ẹ wá máa celebrate òkú láyé àìmọye àwọn tó ti ṣe bẹ́ẹ̀ fún. Ègún wo wá nìyẹn? Tó bá yé èpè ní kí ló dé tí Yorùbá ò lọ wẹrí èsodò? Èpè máa fi ibi san oore, kọ́lọ́run kó bá wa wẹ̀ dànù. Èpè ọ̀dàlẹ̀, ènìyàn ó pẹ́ nígbéraga níwájú ọmọ Yorùbá. Tó bá ti ń ṣe nǹkan tó tayọ ju tiwọn, ìgbéraga ti bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá ti ń ṣe nǹkan tó tayọ ju tiwọn, ìgbéraga ti bẹ̀rẹ̀ nìyẹn. Ṣé gbéraga ni wọ́n máa ń pe ẹ̀dá gbéraga mi yàtọ̀ sí passion pé mo ní akíkanjú ṣíṣe Ọlọ́run. Ọlọ́run yóò dáríjì wá. Ibolade ẹ̀jẹ̀ ọmọ Séráfù èyí tó kan àwa, mo fìyọ́nú Ọlọ́run bẹ̀yìn. Ẹ̀yin tẹ́ mo rán mi mo gbàgbé kí n kọ́ síbẹ̀. Ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ lọ Àgélú, ọmọ Àgélú, gbogbo ẹ̀yin tẹ́ ń lọ Àgélú lọ́dún yìí, àlọyè lẹ́ lọ o. Ẹ lọ láyọ̀, ẹ bọ̀ láyọ̀. Bọ̀ bàbá mi a máa pòwe kan wípé bó bá kọjú sí ẹ kó ta, bó bá kẹ̀yìn sí ẹ ta, bó bá kù wọ nìkan kó tèrò ara ẹ pa. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ dẹ̀ rí pé sáìdì ibi tẹ́ ń lọ yẹn wọ́n náà pọ̀ ń bẹ̀ dáadáa. Ọ̀nà igbó ọ̀rà nǹkan kan, ọ̀nà sáìdì ibẹ̀ yẹn igbó nǹkan kan sáìdì ibẹ̀ wọ́n náà pọ̀ ń bẹ̀. Ẹ dẹ̀ lẹ́fẹ́ kí ló dé tẹ́ postpone tọdún yìí? Kí ló dé tẹ́ yẹ? Ṣé tí wọn bá gun orí òkè yẹn lọ́dún yìí, orí òkè yẹn máa yẹ àbó máa sọ̀kalẹ̀? Ẹ̀yin olórí leaders kọ̀ọ̀kan ẹ má fi ẹ̀mí àwọn ọmọ ẹ̀yìn yín wéwu sórí àtijẹ àtowó. Tí ènìyàn bá postpone tó bá fẹ́ ṣe lọ́dún tẹ́ bá rí wípé ewu wà níbi tá a wà yìí, èèyàn lè yẹ náà. Ẹ wò mí, a fẹ́ ṣe sọjí. Èmi fúnra mi ń rò lọ́kàn mi pé inú Ògùn state là ń lọ. Ń bọ̀ láti ṣe sọjí ká tó láti Èkó lọ sí Ògùn. Mo ti rò mo mójú mi kó pé bá a bá ṣe rílẹ̀, bá a bá ṣe wojú lẹ̀ sí nígbà tó bá fi máa di July, ó máa determine wa. Bẹ́ẹ̀ ni bàbá mi kọ sí mi, kò pẹ́ síra wọn ni bàbá mi kọ sí mi wípé ṣé orí ibi tó ti fẹ́ ṣe sọjí yẹn yẹ kúrò ńbẹ̀ wá bò mí. Mo ní ìta òsìn ládẹ̀ fẹ́ lò. Bàbá mi ní ká change ibẹ̀. Adẹ̀ ti wá bò mí, òun ni kí ni o, ojú òre. Àwa sójú òre. Kò á nídìí, èmi náà ti ń rò kí bàbá mi tó sọ fún mi pé change ibi tó ti fẹ́ ṣe sọjí yẹn. Ó dọ́gba o, bàbá mi sì rínú mi o. Òkè nítorí pé àwọn tó ń bọ̀ mi ìfẹ́fẹ́ mi wọn wéwu. Tí mo bá ní Ọlọ́run gbé mi kọjá, àwọn tó ń bọ̀ ńkọ́? Oníkálùkù májẹ̀mú ọ̀tọ̀ọ̀tọ̀ ló wà lórí ẹ̀. Ààbò Ọlọ́run yóò dájú lórí gbogbo wa. Bọ̀ mo dọ̀ra shift ẹ̀ sí gbòòrò. Bọ̀ Ògùn state náà ni ojú òre àbẹ́kọ̀ lójú òre. Ògùn state ni káṣí àti ṣe sọjí yẹn ní Ògùn state. Mo dọ̀ra shift orí títì báyìí láti ṣe lẹ́gbẹ̀ẹ́ títì. Ààbò Ọlọ́run yóò sì dájú lórí wa. Bọ̀ ẹ̀yin lọ́nú gbó Àgélú jẹ́ orí òkè Àgélú ṣe gbé pòǹbì tó wà yẹn kó ló fẹ́ shift ẹ̀ sí gbòòrò. Kò possible. Tẹ́ ẹ bá wá yẹ program yẹn pé gbogbo rọ̀tìrọ̀tì tó ń ṣẹlẹ̀ yìí ẹ ti jẹ́ ká wojú ilẹ̀ wò ká tó mọ̀ bóyá máa ṣe bá ṣe. Mo rí pé ẹ ti ń gbé Àgélú. Èmi ò ní sọ pé kẹ́ máa ń lọ torí Ọlọ́run ló ń ṣọ́ wa, Ọlọ́run ló ń pa wá mọ́. Ṣùgbọ́n bọ́lọ́run bá ń ṣọ́ ẹ, ìwọ náà máa ń ṣọ́ra rẹ o. Torí Ọlọ́run máa rí ẹ wípé o la ojú ẹ, o dẹ̀ gbọ́n tó ń lọ nígboro kó tó kiri ẹ̀ bọ́nú gbó kó tó lò fẹ́ lọ sí, torí kò síbi tọ́lọ́run ò sí o. Ààbò Ọlọ́run yóò dájú. Ẹ̀yin tẹ́ ẹ lọ Àgélú lọ́dún yìí, ẹ wà very careful. Ẹ wà very careful. Ẹ mọ́ rìnrìn òru. Ẹ̀hún gbogbo tẹ́ ẹ bá fẹ́ ṣe pápápá, ẹ tètè bọ́ sórí òkè ibi tẹ́ ẹ lọ. Ààbò Ọlọ́run yóò dájú o. A fẹ́ gbọ́ Kérúbù àti Séráfù kan gbẹ̀ná kó wọn, àwa ò fẹ́ gbọ́ o. Ààbò Ọlọ́run yóò dájú. Ẹ lọ láyọ̀, ẹ bọ̀ láyọ̀ o. Tèmi nìyẹn. Ẹ má forú rìn, ẹ má fìdájí rìn. Òru
ìdájí ẹ má rìn o. Ẹni tó bá mọ̀ pé òun fẹ́ lọ àgélú kó tètè kó lọ lójúmọmọ, kẹ̀dẹ̀ fojúmọmọ padà. Ẹ má lọ nídàájí, ẹ má dẹ̀ rìn lálẹ́. Ààbò Ọlọ́run yóò dájú o ẹ̀yin orí òkè àgélú. Èmi ò lè sọ pé kẹ́ má ṣe, ṣùgbọ́n ẹ fọgbọ́n ṣe ní tèmi o. A ti wà ní Dáníẹ́lì o, ẹja lọ ní Dáníẹ́lì. Ó jẹ́ àwọn ọ̀rọ̀ kan tí mo kàn fẹ́ mẹ́nubà pẹ̀lú situation borílẹ̀-èdè ìṣerí. Ìsọjí wa àwa náà ti gbé sí tòsí inú Ògùn state láti ìta ọ̀ṣẹ́ láti fẹ́ ṣe tẹ́lẹ̀ bọ́ a gbé sí ojú òre láti fẹ́ ṣe. Ọlọ́run yóò bá wa ṣe, ojú òní tì wá. A wà ní Dáníẹ́lì o, Dáníẹ́lì la wà. Dáníẹ́lì òun la dé, ẹ jẹ́ ká lọ. Ní ọdún kẹta ìjọba Jóákímù ọba Júdà ní Nebukadnesari ọba Bábélì wá sí Jerúsálẹ́mù, ó sì dúró tì í. Olúwa sì fi Jóákímù ọba Júdà lé lọ́wọ́ pẹ̀lú apá kan èlò ilé Ọlọ́run tí ó kó lọ sí ilẹ̀ Sínárì, sí ilé òrìṣà rẹ̀. Ó sì kó ohun èlò náà wá sínú ilé ìṣúra òrìṣà rẹ̀. Ọba sì wí fún Aspenasi olórí àwọn ìwẹ̀fà rẹ̀ pé kí ó mú àwọn kan nínú àwọn ọmọ Ísírẹ́lì nínú irú ọmọ ọba àti ti àwọn ìjòyè. Ṣé ẹ ti rí ní ibi iṣẹ́ ti mọ ibi tí wọ́n ti mú òrìṣà wá báyìí? Àdúrà wa gbà nínú ìwé Daniel. Ẹ rí pé gbogbo tó ti ṣẹlẹ̀ wọ́n ń tukọ̀ ká lè máa mọ bí ọ̀rọ̀ yẹn ṣe ń lọ. Àti kà á sẹ́yìn bọ̀ wọ́n tún tukọ̀ nínú ìwé Daniel. Ó dẹ̀ di dandan ká kà á. Ó ní kó lọ mú nínú àwọn gbogbo tó mú bọ̀ lójú ogun wọ́n fi sínú ilé òrìṣà wọn. Ó wá ní kó lọ mú àwọn ọmọ Ísírẹ́lì wá àti àwọn ìjòyè. Àwọn ọmọ tí ó kó lágàn lára, àwọn ọmọ tí kò lẹ́gàn lára, ṣùgbọ́n àwọn tí ó ṣe arẹwà, tí ó sì ní ìmọ̀ nínú ọgbọ́n gbogbo, tí ó mọ òye, tí ó sì ní ìyè nínú, àti irú àwọn tí ó yẹ láti dúró ní ààfin ọba, àti àwọn tí a máa kọ́ni ní ìwé àti èdè àwọn ará Kádíà. Ọba sì pèsè oúnjẹ wọn ojoojúmọ́ nínú àdídùn ọba àti nínú ọtí wáìnì tí ó mu kí a bọ́ wọn, bẹ́ẹ̀ ní ọdún 3 pé ní òpin rẹ̀ kí wọn kí ó lè dúró níwájú ọba. Ǹjẹ́ nínú àwọn wọ̀nyí ni Dáníẹ́lì, Anania, Misaeli àti Asaria láti inú àwọn ọmọ Júdà, àwọn ẹni tí olórí àwọn ìwẹ̀fà ti fi orúkọ fún. Bẹ́ẹ̀ ni ó pe Dáníẹ́lì ní Bẹtlesari àti Anania ní Sadraki àti Mesali ní Mesaki àti Asaria ní Abednego. Ṣùgbọ́n Dáníẹ́lì pinnu rẹ̀ ní ọkàn rẹ̀ pé òun kì yóò fi oúnjẹ àdídùn ọba àti ọtí wáìnì tí ó mú ọba tí ó mú ba ara òun jẹ́. Nítorí náà ó bẹ olórí ìwọ̀fà wípé kí òun má bá ara rẹ̀ jẹ́. Ṣé a má bínú o. Ọlọ́run sáà ti mú Dáníẹ́lì bá ojú rere àti ìyọ́nú pàdé lọ́dọ̀ olórí àwọn ìwẹ̀fà. Olórí àwọn ìwẹ̀fà sì wí fún Dáníẹ́lì pé mo bẹ̀rù ọba olúwa mi, ẹni tí ó yan oúnjẹ yín àti ohun mímu yín. Nítorí báwo ni ó ṣe rí ojú yín kí ó fàrojú ti àwọn ọmọkùnrin ẹgbẹ́ yín lọ? Nígbà náà ni kí ẹ̀yin kí ó ṣe kí èmi kí ó fi orí mi wéwu lọ́dọ̀ ọba bí? Nígbà náà ni Dáníẹ́lì wí fún olùtọ́jú tí olórí àwọn ìwẹ̀fà fi ṣe olùṣọ́ Dáníẹ́lì, Anania, Misaeli àti Asaria pé dán àwọn ọmọ ọ̀dọ̀ rẹ wò. Èmi bẹ̀ ọ́ ní ọjọ́ 3 kí o sì jẹ́ kí wọn kí ó máa fi ẹ̀wà fún wa láti jẹ àti omi láti mu. Praise the Lord, hallelujah. Gbogbo wa láti ka Dáníẹ́lì. Ẹ ti mọ ohun tí Dáníẹ́lì wí. Òun ò fẹ́ jẹ ohun kan, òun ò ní fi àdídùn oúnjẹ ọba láti fi ba ara òun jẹ́. Ìwọ máa fún wa ní ẹ̀wà àti omi, máa fi bọ́ wa lẹ́ẹ̀mẹ́ta.
nígbà náà ni kí a wo ojú wa níwájú rẹ àti ojú àwọn ọmọ tí ń jẹ oúnjẹ àdídùn ọba, bí wọ́n bá sì ti rí sí, bẹ́ẹ̀ ni kí o ṣe sí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ. Bẹ́ẹ̀ ni ó gbà fún wọn ní ọ̀ràn yìí, ó sì ń dán wọn wò ní ijọ́ mẹ́ta. Àdánwò ló fi ṣe fún wọn wípé òkè ó yá, ẹ̀yin ẹ máa jẹ̀wà, káwọn eléyìí máa jà dídùn, ká wojú yín, ká wá wo òun ni wípé ohun gbogbo ni kíni, ohun gbogbo ni ṣíṣe fún Ọlọ́run. Ní òpin ọjọ́ mẹ́ta sì rí ojú wọn lẹ́wà, wọ́n sì ń sanra ju gbogbo àwọn tí ń jẹ àdídùn ọba lọ. Praise the Lord. Iṣẹ́ Olúwa ni. Ènìyàn á rò bó ṣòro, ṣùgbọ́n fún Ọlọ́run ohun ṣíṣe ni. Praise the Lord. Bẹ́ẹ̀ ni olùtọ́jú mú oúnjẹ àdídùn wọn kúrò àti ọtí wáìnì tí ìbámu, ó sì fún wọn ní ẹ̀wà. Bí ó ṣe ti àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ni Ọlọ́run fún wọn ní ìmọ̀, òye gbogbo ìwé àti ọgbọ́n. Dáníẹ́lì sì ní òye ní gbogbo ìran àti àlá. Praise the Lord. Ibi bíi òun la máa ń lò fún àwọn ọmọ tó bá jẹ́ wípé wọ́n wá ọgbọ́n. O lè fi gbàdúrà fún ọmọ tó jẹ́ wípé brain ẹ̀ ó kù díẹ̀ káàtó, ẹ kàn máa gbàdúrà ni, ẹ gbé omi oyin, ẹ gbé oyin sílẹ̀, ẹ kàn ka bíbà yìí sí. Olúwa, bí ó ṣe ti àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin tí mo bí, ẹ̀yin lẹ wá mo yọ ọmọ tẹ́ ẹ bí. Olúwa fún wọn ní ọgbọ́n àti òye, wọ́n á dẹ̀ mú, wọ́n á dẹ̀ la. Dáníẹ́lì 1:17. Bí ó ṣe ti àwọn ọmọ mi mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí, Ọlọ́run fún wọn ní ìmọ̀ àti òye gbogbo ìwé àti ọgbọ́n. Dáníẹ́lì sì ní òye ní gbogbo ìran àti àlá. Bá ṣe máa fi gbàdúrà fún wọn náà nìyẹn. Nígbà tí ó sì di òpin ọjọ́ tí ọba ti dá pé kí a mú wọn wá, nígbà náà ni olórí àwọn ìwẹ̀fà mú wọn wá síwájú Nebukadnesari. Ọba sì bá wọn sọ̀rọ̀ nínú gbogbo wọn. Kò sì sí ẹni tí ó dàbí Dáníẹ́lì, Anania, Míṣẹ́lì àti Asaria, nítorí tí wọ́n fi ń dúró níwájú ọba, àti nínú gbogbo ọ̀ràn ọgbọ́n àti òye àti tí ọba ń béèrè lọ́wọ́ wọn. Ó rí i pé ní ìwọ̀n ìgbà 10 wọ́n sàn ju gbogbo àwọn amòye àti ọlọ́gbọ́n tí ó wà ní gbogbo ilẹ̀ ìjọba rẹ̀ lọ. Dáníẹ́lì sì wà síbẹ̀ títí di ọdún kìíní ti Kúrísì ọba. Praise the Lord. A máa kàdé 21 yẹn. Ọlọ́run jẹ́ kí àwọn ọmọ mi sàn ju gbogbo ẹlẹgbẹ́ wọn lọ ní ìlọ́po 10. Bá ṣe máa lò nìyẹn. Ṣé ti rí? Àtẹni tó ń jẹ̀wà àtomi, kì í ṣe ẹ̀wà àtomi yẹn bí kò sí ọgbọ́n Ọlọ́run, bí kò sí àánú Ọlọ́run, bí kò sí àwọn tó ti determine wípé tọlọ́run làwa máa ṣe. Ìwọ náà gbọ́dọ̀ ní ìpinnu. Bàbá màmá, orílẹ̀-èdè yìí sìn oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Wọ́n á ní kí ẹlòmíì sẹ́ Jésù Kristi torí wípé kọ́mọ̀ bá pa, sọ fún wọn wípé ẹ pa o, mi ò ní sẹ́ Jésù Kristi. Kristi lèmi yóò bá jọba. Ó dáa kan kó o bá jọba ju kan pa ẹ́ kó kú sínú ẹ̀ṣẹ̀ lọ. Má sẹ́ Kristi o. Ìpinnu òun làwọn eléyìí ní. Ọmọ Ọlọ́run ni wọ́n. Ẹni tínú Ọlọ́run yọ́nú sí àwọn ọmọ Ísírẹ́lì, wọ́n kó wọn nígbèkùn wá ni. Dáníẹ́lì, Méṣákì àti Abẹ́gínígò, Ọlọ́run wà pẹ̀lú wọn. Àwọn náà dẹ̀ nípinnu, Ọlọ́run dẹ̀ dúró ti ìpinnu yẹn wípé àwọn ọmọ yìí fi mí yangàn. Wọ́n ní wọn ò ní sẹ́ mi, èmi náà ò ní sẹ́ wọn. Ó ti sọ, ó ní ẹnikẹ́ni tí ó bá sẹ́ mi níwájú ènìyàn, máa sẹ́ níwájú bàbá mi. Ẹ má jẹ́ ká sí Ọlọ́run. Orú ipòkípò tá a lè wà, orú àdánwò kí àdánwò tá a lè máa là kọjá, orú àyèkáyè tá a lè wà, dúró. Rọ̀jú dúró, má ṣe kún. Dúró, sárọ̀jú dúró, má ṣe kún. Bí ẹ̀gún bá wà lọ́nà rẹ. Hello. Rántí orí tá a fẹ̀gún dé. Ó ti rí bẹ́ẹ̀ fólùgbàlà o. Dúró, má ṣe kún. Bàbá màmá, má sẹ́ Kristi nínú ìdánwò tó ń là kọjá. Onírúurú ìdánwò ló wà nínú ayé yìí. Má fi wèrè pé orí jẹ, má fi wèrè pé orí jẹ, má fi wèrè pé dúró tì í. Òun náà ò dẹ̀ ní kọ̀ ẹ́ sílẹ̀. Praise the Lord. Ẹ rí àwọn bàbá mẹ́rẹ̀ẹ̀rin yìí, wọ́n dúró, wọ́n ní ìpinnu. Àwa ò ní sẹ́ Jésù. Àwa máa dúró tì í. Nínú ikú náà wà yẹn, ìkóríta ikú. Wọ́n ní kíni, àwa ò ní sẹ́. Let's go. Ẹ wá jẹ́ àwò bóyá Ọlọ́run sẹ́ wọn àbí kò sẹ́ wọn.
nígbà tí ó di òpin ọjọ́ tí ọba ti dá pé kí á mú wọn wá, nígbà náà ni olórí àwọn ìwẹ̀fà mú wọn wá síwájú àti kàtún ẹ já lọ sórí kejì, a ti wà lórí kejì. Àlá Nebukadnesari ti lálàá báyìí. Àti ní ọdún kejì ìjọba Nebukadnesari láàlá nípa èyí tí ọkàn rẹ̀ kò fi lélẹ̀ nínú rẹ̀, tí oorun sì dá lójú rẹ̀. Nígbà náà ni ọba pàṣẹ pé kí a pe àwọn amòye àti ọlọ́gbọ́n àti àwọn oṣó. Ṣé ẹ máa gbọ́ àwọn tán náà ń pè o? Ẹ máa pé oṣó ti wà o, àwọn oṣó náà wà, àwọn bíi ti Ọlọ́run ṣe wà ní tàwọn ayé wà nígbà yẹn. Praise the Lord. Ẹ gbọ́ o, nígbà náà ni ọba pàṣẹ pé kí a pe àwọn amòye, àwọn kan amòye, àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó àti àwọn ará Kédíà wá láti fi àlá ọba náà hàn fún un. Bẹ́ẹ̀ ni wọ́n sì dúró níwájú ọba. Ọba sì wí fún wọn pé, mo lá àlá kan, ọkàn mi kò sì lélẹ̀ láti mọ àlá náà. Praise the Lord. Ṣé ti rí wípé àwọn tí wọ́n wà nínú oṣó ó ti pẹ́ tán ti wà? Ṣé ti rí wípé kì í ṣe nǹkan sìn? Àwọn náà bí tèṣù wà táwọn ọpẹ́rẹ́tì, bẹ́ẹ̀ ni ti Ọlọ́run wà. Àwọn amòye, àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó. Ṣé rí wípé kò sí orúkọ kan tí wọ́n fi qualify ẹ̀ bí wọ́n ṣe bá wa tu oṣó náà pè wọ́n. Praise the Lord. Hallelujah. Ẹ ti gbọ́rú ẹ̀rí kéèyàn lálàá kó má rọ, kó wá ní kí n wá sọ ọ́. Tí ò bá ṣe Ọlọ́run ló máa ṣiṣẹ́ yẹn. Èmi fúnra mi presently, Ọlọ́run mi ò lè ṣe àfi Ọlọ́run fún rẹ̀ nínú mi. Torí ohun tí ò possible ni. Tó o bá rọ àlá síta, tó o bá lálàá, tó o bá rọ, la máa fi ọgbọ́n Ọlọ́run náà la tún máa fi tú o. Pé òkè ó yá, báwo lẹ ṣe la? Ṣùgbọ́n kẹ́yìn kankan pè wá wípé mo lálàá kò yé mi, ẹ wá rọ fún mi. Báwo ni mo ṣe fẹ́ rọ fún ẹ? Lálàá tí ò sọ. Ṣé rí wípé Ọlọ́run ló lè ṣe, torí òun ló máa ń fi kíni o, ohun tó wà ní ìkọ̀kọ̀ òun ló máa ń fi hàn. Ẹ wá wo àwọn oṣó, gbogbo àwọn amòye ọlọ́gbọ́n náà o. Ẹ já lọ. Nígbà náà ni àwọn ará Kédíà wí fún ọba ní èdè àwọn ará Síríà pé kí ọba kí ó pẹ́ rọ àlá náà fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àwa ò sì fi ìtumọ̀ náà hàn wá. Ṣé ti gbọ́? Ó yá rọ àlá, àbí láì rọ àlá, báwo la ṣe fẹ́ fi ìtumọ̀ fún ẹ? Ẹ gbọ́ o. Àwọn ará Kédíà rọ o, ká gbọ́. Ọba dáhùn ó sì wí fún àwọn Kédíà pé òun náà ti kúrò ní orí mi, bí ẹ̀yin kò bá fi àlá náà hàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú, a ó ké yín wẹ́wẹ́, a ó sì sọ ilé yín di ààtàn. Can you imagine? Can you imagine? Ṣé ó possible? Ṣé rí wípé bí ìgbà tí atánilọ́ràn ni, o ò rọ àlá, o ò sọ àlá rẹ, o ní kí wọ́n wá fi hàn ọ́, bí ìgbà tí ènìyàn dán Ọlọ́run wò, tó ń dán àwọn yẹn wò ni. Praise the Lord. Ṣùgbọ́n bí ẹ̀yin bá fi àlá náà hàn àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú, ẹ̀yin ò gba ẹ̀bùn àti ọrẹ àti ọlá ńlá ní ọwọ́ mi. Nítorí náà ẹ fi àlá náà hàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú. Wọ́n sì tún dáhùn, wọ́n sì wí pé kí ọba kí ó rọ àlá náà fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, àwa ò sì fi ìtumọ̀ rẹ̀ hàn. Ọba sì dáhùn ó sì wí pé èmi mọ̀ dájúdájú pé ẹ̀yin fẹ́ mú àkókò pẹ́, nítorí ẹ̀yin rí i pé nǹkan náà ti lọ ní orí mi. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá fi àlá náà hàn fún mi, ǹjẹ́ ìpinnu kan ni ẹ̀yin ti ṣe, nítorí ẹ̀yin múra láti máa sọ̀rọ̀ èké àti ìdìbàjẹ́ níwájú mi títí àkókò yóò fi kọjá. Nítorí náà ẹ rọ àlá náà fún mi, èmi ò sì mọ̀ pé ẹ̀yin ò lè fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi pẹ̀lú. Ní àlá tá a mọ̀, O God of Nazareth. Àwọn ará Kédíà sì dáhùn níwájú ọba, wọ́n sì wí pé kò sí ẹnìkan tí ó wà ní ayé, ṣẹ́tìrí, kò sí ẹnìkan tí ó wà ní ayé tí ó lè fi ọ̀rọ̀ ọba hàn. Kò sí ọba, olúwa tàbí ìjòyè. Ṣé rí ibi tí wọ́n ti ṣẹ̀ nìyẹn o? Olúwa, ibi tí wọ́n ti mú olúwa mọ́ nìyẹn. Olúwa tàbí ìjòyè kan tí ó béèrè irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ amòye tàbí ọlọ́gbọ́n tàbí ará Kédíà kan rí. Ohun tí ó tilẹ̀ sàn wọ́n ni ọba ń béèrè,
kò sí ẹlòmíràn tí ó lè fi hàn níwájú ọba bí kò sí àwọn òrìṣà. Ṣé ti gbọ́? Àwọn òrìṣà ibùgbé, ẹni tí kìí ṣe nínú ẹran ara. Ṣé ti rí? Wọ́n wò wípé ẹni tó wà spiritual, òrìṣà àwọn oògùn, òun ló lè fi nǹkan yẹn hàn tí kìí ṣe ẹran ara báyìí, which is true. Torí wípé yàtọ̀ sí òrìṣà àwọn olóògùn yẹn pé àwọn ló lè ṣe, ẹni tó wà ní físíkà tó ranjú báyìí, báwo ni mo ṣe máa fi àlá ẹ tó lá, báwo mo ṣe máa fi hàn nígbà tí mi ṣe àtinúmọ̀ràn? Bọ̀ ibi tí wọ́n ti close, kò sí olúwa, kò sí ẹnìkan, ṣùgbọ́n Ọlọ́run wá fẹ́ fi hàn wípé òun wà síbẹ̀, òun lè ṣe. Nítorí ọ̀ràn yìí ni inú ọba fi bàjẹ́, ó sì bínú gidigidi, ó sì pàṣẹ pé kí wọn kí ó pa gbogbo àwọn amòye Bábélì run. Ẹ ti rí, nígbà náà ni àṣẹ jáde lọ pé kí wọn kí ó pa àwọn amòye, wọ́n sì ń wá Dáníẹ́lì pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ láti pa wọ́n. Praise the Lord. Ṣé mọ̀ wípé Dáníẹ́lì àtàwọn ẹgbẹ́ rẹ̀ náà wà ń bẹ̀, wọ́n wá ọ̀nà láti pa wọ́n náà, wípé ara amòye làwọn náà wà, ọlọ́gbọ́n ni wọ́n wà. Ọlọ́run fi àlá ọba àti ìtumọ̀ rẹ̀ hàn Dáníẹ́lì. Nígbà náà ni Dáníẹ́lì fi ìmọ̀ àti ọgbọ́n dáhùn wí fún Aríókù tí ń ṣe balógun ẹ̀ṣọ́ ọba, ẹni tí ń lọ pa àwọn amòye Bábélì. Ó dáhùn ó sì wí fún Aríókù balógun ọba pé èéṣe tí àṣẹ yìí fi yá kánkán láti ọ̀dọ̀ ọba wá bẹ́ẹ̀. Nígbà náà ni Aríókù fi nǹkan náà hàn fún Dáníẹ́lì. Nígbà náà ni Dáníẹ́lì wọlé lọ, ó sì béèrè lọ́wọ́ ọba pé kí a fi àkókò fún òun ó sì wí pé òun ò fi ìtumọ̀ rẹ̀ hàn fún ọba. Praise the Lord. Ṣé ti rí bẹ́ẹ̀? Dáníẹ́lì fi ọgbọ́n kí ló dé olórí ìṣọ́ tí wọ́n ń pààyàn káàkiri? Ó wá sọ ohun tó ṣẹlẹ̀, ó wọlé tọ̀ ọba lọ. Ọba, ẹ fún mi ní àkókò díẹ̀, kì í ṣe lójú ẹsẹ̀, ẹ fún mi ní àkókò díẹ̀, màá wá fi ìtumọ̀ rẹ̀ hàn fún yín. Praise the Lord. Hallelujah. Níbo ni Dáníẹ́lì wá padà sí? Nígbà náà ni Dáníẹ́lì lọ sí ilé rẹ̀, ó sì fi nǹkan náà hàn fún Anania, Míṣáélì àti Àsíríà, àwọn ẹgbẹ́ rẹ̀, pé kí wọn kí ó béèrè àánú lọ́wọ́ Ọlọ́run. Lọ́wọ́ bo? Lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run, ẹ lọ gbàdúrà sí Ọlọ́run. Ohun tí ọba lá, káwa náà lè lárú ẹ̀, ká lè rọ fún ọba, kán mọ̀ bá pa wá ń bí o. Kí wọn kí ó béèrè àánú lọ́wọ́ Ọlọ́run Olúwa ọ̀run nítorí àṣírí yìí, kí Dáníẹ́lì àti àwọn ẹgbẹ́ rẹ̀ má bàa ṣègbé pẹ̀lú àwọn ọlọ́gbọ́n Bábélì yòókù tí ó wà ní Bábélì. Nígbà náà ni a fi àṣírí náà hàn fún Dáníẹ́lì ní ìran ní òru. Dáníẹ́lì sì fi ìbùkún fún Ọlọ́run Olúwa ọ̀run. Dáníẹ́lì sì dáhùn ó sì wí pé olùbùkún ni orúkọ Ọlọ́run títí láé, nítorí tìrẹ ni ọgbọ́n àti agbára, ó sì ń yí ìgbà àti àkókò padà. Ó mú ọba kúrò, ó sì ń gbé ọba lékè. Ó sì ń fi ọgbọ́n fún àwọn ọlọ́gbọ́n àti ìmọ̀ fún àwọn tí ó mọ òye. Ó fi ohun ìjìnlẹ̀ àti àṣírí hàn, ó sì mọ ohun tí ó wà ní ọkàn, tí ó wà ní òkùnkùn. Lọ́dọ̀ rẹ̀ ni ìmọ́lẹ̀ sì wà. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ, mo sì fi ìyìn fún ọ, ìwọ Ọlọ́run àwọn bàbá mi, ẹni tí ó fi ọgbọ́n àti agbára fún mi, tí mo sì fi ohun tí àwa ń béèrè lọ́wọ́ rẹ hàn fún mi nísinsìnyí, nítorí tí ìwọ fi ọ̀ràn ọba hàn fún wa nísinsìnyí. Praise the Lord. Hallelujah. Ṣé ti rí wípé kò sí ohunkóhun tó béèrè lọ́wọ́ ọba àwọn ọba tí ò ní ṣe? Ẹ rí wòlíì Dáníẹ́lì bó ṣe ṣe tiẹ̀, kì í ṣègbà warawara. Ẹ jọ̀ọ́ o, ó máa dọ́dọ̀ wòlíì mi, báyìí ní sùúrù, ẹ fún mi ní àyè díẹ̀. Ẹ máa padà sọ́dọ̀ Ọlọ́run lọ máa gbàṣẹ, ẹ máa padà sọ́dọ̀ Ọlọ́run lọ máa gba ìtọ́ni. Ènìyàn ń fi ọgbọ́n orí ṣe ohun gbogbo, 2+2 lẹ́lòmíì máa fi ṣe ohun gbogbo. Padà sọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run lè fi ohun ìjìnlẹ̀ hàn ọ́, yóò dára fún wa.
Dáníẹ́lì rò àlá ó sì sọ ìtumọ̀ rẹ̀. Nígbà náà ni Dáníẹ́lì wọlé tọ̀ Áríókù lọ, ẹni tí ọba yàn láti pa àwọn ọlọ́gbọ́n Bábélì run. Ó sì wí fún un báyìí pé, má ṣe pa àwọn ọlọ́gbọ́n Bábélì run, mú mi lọ síwájú ọba, èmi ò sì fi ìtumọ̀ náà hàn fún ọba. Nígbà náà ni Áríókù yára mú Dáníẹ́lì lọ síwájú ọba, ó sì wí báyìí fún un pé, mo rí ọkùnrin kan nínú àwọn ọmọ ìgbèkùn Júdà, ẹni tí ó fi ìtumọ̀ náà hàn fún ọba. Praise the Lord. Òun ni wípé àwa ẹ̀yà Júdà àtúndé, àwa ẹ̀yà Júdà àtúndé o, àwa ẹ̀yà Júdà àtúndé. Bí ẹ̀mí mímọ́ ṣe máa ń ṣiṣẹ́ nìyí ni, ẹ̀mí Ọlọ́run ọba tí máa ń ṣàwárí ọkàn. A máa sọ ìjìnlẹ̀ jáde, ó ní tiwa ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ Ọlọ́run. Ó ní tiwa ni a fi fún láti mọ ohun ìjìnlẹ̀ Ọlọ́run. Ọba sì dá ó sì wí fún Dáníẹ́lì orúkọ ẹni tí ń jẹ́ Belsesari pé, ìwọ lè fi àlá tí mo lá hàn fún mi àti ìtumọ̀ rẹ̀ pẹ̀lú bí? Dáníẹ́lì sì dáhùn níwájú ọba, ó sì wí pé àṣírí tí ọba ń béèrè, àwọn ọlọ́gbọ́n, àwọn oṣó, ẹ ti rí, oṣó ayé kan ò lè sọ. Àwọn oṣó, àwọn amòye àti àwọn aláfọ̀ṣẹ kò lè fi hàn fún ọba, ṣùgbọ́n Ọlọ́run kan ń bẹ ní ọ̀run tí ó sì ń fi àṣírí hàn, ẹni tí ó sì fi hàn fún Nebukadnesari ohun tí ó ń bọ̀ wá ṣe ní ìkẹyìn ọjọ́. Àlá rẹ àti ìran orí rẹ lórí àkéte rẹ ní ìwọ̀nyí. Ọba, ìwọ ronú lórí àkéte rẹ, ohun tí yóò ṣe lẹ́yìn ọ̀la, àti ẹni tí yóò fi àṣírí hàn fún ọ mọ ohun tí ó ń bọ̀ wá ṣe. Ṣùgbọ́n bí ó ṣe tèmi ni, a kò fi àṣírí yìí hàn fún mi nítorí ọgbọ́n ní ti èmi ní ju ẹni alààyè kan lọ, ṣùgbọ́n nítorí kí a lè fi ìtumọ̀ náà hàn fún ọba, àti kí ìwọ kí ó lè mọ èrò ọkàn rẹ. Ìwọ ọba ń wò, sì kíyèsí ère ńlá kan, ère gíga yìí tí dídàn rẹ̀ pọ̀ gidigidi, ó dúró níwájú rẹ, ìrí rẹ̀ sì bani lẹ́rù gidigidi. Èyí ni ère náà, orí rẹ̀ jẹ́ wúrà dáradára, àyà àti apá rẹ̀ jẹ́ fàdákà, inú àti ẹ̀gbẹ́ rẹ̀ jẹ́ idẹ, itan rẹ̀ jẹ́ irin, ẹsẹ̀ rẹ̀ sì jẹ́ apá kan irin, apá kan amọ̀. Ìwọ rí títí òkúta kan fi wá láìsí ọwọ́, ó sì kọlu ère lẹ́sẹ̀ rẹ̀ tí ń ṣe ti irin àti amọ̀, ó sì fọ́ wọn túútúú. Nígbà náà ni a sì fọ́ irin, amọ̀, idẹ, fàdákà àti wúrà pọ̀ túútúú, ó sì dàbí ìyàngbò ìpakà nígbà ẹ̀rùn. Afẹ́fẹ́ sì gbá wọn lọ, tí a kò sì rí ibì kan fún wọn mọ́. Òkúta tí a sì fọ́ ère náà sì di òkè ńlá, ó sì kún gbogbo ayé. Èyí ni àlá náà, àwa sì sọ ìtumọ̀ rẹ̀ pẹ̀lú fún ọba níwájú ọba. Ìwọ ọba ni ọba àwọn ọba, nítorí Ọlọ́run ti fi ìjọba, agbára àti ipá àti ògo fún ọ, àti níbikíbi tí àwọn ọmọ ènìyàn wà, ẹranko ìgbẹ́ àti ẹyẹ ojú ọ̀run, tí a sì fi lé ọ lọ́wọ́. Ó sì fi ọ ṣe alákòóso lórí gbogbo wọn. Ìwọ ni olórí wúrà yìí. Lẹ́yìn rẹ̀ ìjọba mìíràn yóò sì dìde. Lẹ́yìn rẹ̀ ìjọba mìíràn yóò sì dìde tí yóò rẹ̀yìn jù ọ́ lọ, àti ìjọba kẹta mìíràn tí ń ṣe ti idẹ, tí yóò sì ṣe alákòóso lórí gbogbo ayé. Ìjọba kẹrin yóò sì le bí irin,
gẹ́gẹ́ bí irin tí ń fọ́ túútúú tí sì ń ṣẹ́gun ohun gbogbo, àti gẹ́gẹ́ bí irin náà tí a fọ́ gbogbo wọ̀nyí, bẹ́ẹ̀ ni yóò sì fọ́ túútúú tí yóò sì lọ̀ wọ́n kúnná. Àti gẹ́gẹ́ bí ìwọ ti rí ẹsẹ̀ náà, ọmọka ẹsẹ̀ tí ó jẹ́ apá kan amọ̀kòkò àti apá kan irin, ni ìjọba náà yóò sí ara rẹ̀, ṣùgbọ́n ipa ti irin yóò wà nínú rẹ̀. Níwọ̀n bí ìwọ ti rí irin tí ó dàpọ̀ mọ́ amọ̀, gẹ́gẹ́ bí ọmọkasẹ̀ náà ti jẹ́ apá kan irin àti apá kan amọ̀, bẹ́ẹ̀ ni apá kan ìjọba náà yóò lágbára, apá kan yóò sì jẹ́ ohun fífọ́. Praise the Lord, hallelujah. Àti gẹ́gẹ́ bí ìwọ sì ti rí irin tí ó dàpọ̀ mọ́ amọ̀, wọn ò dára wọn pọ̀ mọ́ irú ọmọ ènìyàn, ṣùgbọ́n wọn kì yóò fi ara wọn pọ̀ mọ́ ara wọn, gẹ́gẹ́ bí irin kì í ti dàpọ̀ mọ́ amọ̀. Ní ọjọ́ àwọn ọba wọ̀nyí ni Ọlọ́run yóò sì gbé ìjọba kan kalẹ̀, èyí ni kí a kì yóò lè parun títí láé. A kì yóò fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ́run, ṣùgbọ́n òun ò dúró títí láé. Gẹ́gẹ́ bí ìwọ sì ti rí òkúta náà wá láìsí ọwọ́ lókè wá, tí ó sì fọ́ irin, idẹ, amọ̀, fàdákà àti wúrà wọn ní túútúú. Ọlọ́run títóbi ti fi hàn fún ọba ohun tí ń bọ̀ wá ṣe lẹ́yìn ọ̀la. Òtítọ́ sì ni àlá náà, ìtumọ̀ rẹ̀ sì dájú. Praise the Lord, hallelujah. Òwe gbogbo rẹ̀ òun ni Ọlọ́run pa fún ọba. Ọba fún Dáníẹ́lì ní ẹ̀bùn. Bí Dáníẹ́lì ṣe túmọ̀ àlá nìyẹn, ẹ rí wípé fúnra Ọlọ́run ló túmọ̀ àlá. Ṣé ènìyàn kan lè túmọ̀ àlá tó mọ̀? Ọlọ́run fúnra ẹ̀ ló ṣiṣẹ́. Praise the Lord. Nígbà náà ni Nebukadnesari ọba wólẹ̀, ó sì dojú rẹ̀ bolẹ̀, ó sì fi orí rẹ̀ balẹ̀ fún Dáníẹ́lì. Ó sì pàṣẹ pé kí wọn kí ó ṣe ẹbọ ọrẹ àti òórùn dídùn fún un. Ọba dá Dáníẹ́lì lóhùn, ó sì wí fún un lóòótọ́. Ó sì wí pé lóòótọ́ ni pé Ọlọ́run yín ni Ọlọ́run àwọn ọlọ́run àti Olúwa ọba àwọn ọba àti olùfihàn gbogbo àṣírí, nítorí tí ìwọ lè fi àṣírí yìí hàn. Nígbà náà ni ọba sọ Dáníẹ́lì di ẹni ńlá, ó sì fún ní ẹ̀bùn ńlá púpọ̀, ó sì fi jẹ olórí gbogbo ìgbèríko Bábélì àti olórí ẹni olùtọ́jú gbogbo àwọn ọlọ́gbọ́n Bábélì. Dáníẹ́lì sì béèrè lọ́wọ́ ọba, ó sì fi Ṣẹ́drákì, Méṣákì àti Àbẹ́dínígò jẹ olórí ọ̀ràn ìgbèríko Bábélì. Ṣùgbọ́n Dáníẹ́lì jókòó ní ẹnu ọ̀nà ààfin ọba. Ṣé ẹ ti rí wípé ẹ̀bùn ènìyàn a máa lànà fún? Ẹ̀bùn ènìyàn a máa gbéni ga. Ẹ̀bùn ènìyàn a máa mú kí ènìyàn jókòó pẹ̀lú kíni o? Ọba aládé. Praise the Lord. Jẹ́ kí Jésù Kristi wà nínú ẹ̀bùn rẹ. Onírúurú ẹ̀bùn tí èmi àti yín lè ní, ẹ jẹ́ ká lọ máa gbàṣẹ lọ́wọ́ ẹni ńlá. Bàbá rí nǹkan, bàbá rí ìkorú ẹ̀bùn wa, bàbá mi báwo lè yí ṣe jẹ́? Ẹ jẹ́ ká máa béèrè ìtọ́ni. Ẹ jẹ́ ká máa fi Jésù sínú ẹ̀bùn yẹn. Ẹ má kàn jẹ́ ká máa lò just like that. Tó bá jẹ́ ẹ̀bùn nìkan lórí tí ayé rẹ ò bá sí pẹ̀lú Ọlọ́run, ẹ̀bùn yẹn máa waste. Kò ní jẹ́ kó o lè dàpọ̀ máwọn ẹni ńlá. Ó kàn máa waste ni. Ṣùgbọ́n tí Jésù bá wà níbẹ̀, a máa lànà fún ẹ̀bùn yẹn. Àwọn tó máa mọ rírì ẹ̀bùn yẹn, Ọlọ́run máa tari wọn fún wa. A lè máa jẹ́ ogún fún àwa náà láti jẹ àjẹyó àti àjẹsẹ́kù nínú ẹ̀bùn ta ní ẹ̀. Ẹ̀rí Dáníẹ́lì, ẹ̀bùn tí Ọlọ́run fún, ó ṣe kí ni o? Ó lànà torí pé ó fi Ọlọ́run sójú iṣẹ́. Kò gbéraga, kò sọ fún ọba pé ọba mo lè ṣe é, màá báyìí ni. Ó ní ọba mò ń bọ̀ o, ẹ fún mi ní ìgbà díẹ̀. Ó dẹ̀ lọ gbàdúrà. Ọlọ́run dẹ̀ funfun. Ó fi Jésù, ó fi Ọlọ́run sínú ẹ̀bùn rẹ̀. Praise the Lord. A ti wà ní orí kẹta. Nebukadnesari pàṣẹ pé kí gbogbo ènìyàn máa sin. Nebukadnesari pàṣẹ pé kí gbogbo ènìyàn máa sin ère wúrà tí ó gbé kalẹ̀. Máa sin àbí máa sin? Let's go. Nebukadnesari ọba sì ya ère wúrà kan, èyí tí gíga rẹ̀ jẹ́ 60 ìgbọ̀wọ́ àti ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀wọ́ 6. Ìgbọ̀wọ́ àti ìbú rẹ̀ jẹ́ ìgbọ̀wọ́ 6. Ó sì gbé kalẹ̀ ní ìpilẹ̀ṣẹ̀ Dúrà.
ní ìgbèríko Bábélì. Nígbà náà ni Nebukadnesari ọba ránṣẹ́ lọ ìpè àwọn ọmọ aládé, àwọn baálẹ̀ àti àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùṣọ́ ìṣúra, àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè àti gbogbo àwọn olórí ìgbèríko láti wá sí ìyàsímímọ́ ère tí Nebukadnesari gbé kalẹ̀. Praise the Lord, hallelujah. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ó gbére kalẹ̀ wípé kí gbogbo ènìyàn máa ṣe kíni o, kán wá máa forí balẹ̀ fún. Ìjọ yẹ kó gbére kalẹ̀ mọ́ ẹni tó láàlá. Ẹ rí ènìyàn, ẹ rí wípé ènìyàn ló burú jù. Látètè kọ́ ṣe wáyé náà lènìyàn ti burú. O láàlá, kò sí ẹnikẹ́ni tó lè fi àlá ẹ̀ hàn ẹ́. O wá rí ẹnìkan nínú àwọn tó kó ní ìgbèkùn wá tó jí ọmọ Ísírẹ́lì, wọ́n fi àlá yẹn hàn ẹ́. O fi ògo fún Ọlọ́run. Ẹ rí wípé kò fi ògo fún Ọlọ́run. Dáníẹ́lì ló fi ògo fún. Ó forí balẹ̀ fún Dáníẹ́lì. Kàkàjì tó yẹ kó forí balẹ̀ fún Ọlọ́run, ó forí balẹ̀ fún Dáníẹ́lì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run rẹ, Ọlọ́run ọba àwọn ọba tí máa ń fi ọ̀ràn hàn ni. Ṣé kò yẹ kó gbàgbọ́? Ìjọ yẹ kó tún lọ padà síbi ère. Ó tún padà síbi ère. Ẹ já lọ. Nígbà náà ni àwọn ọmọ aládé, àwọn baálẹ̀ àti àwọn balógun, àwọn onídàájọ́, àwọn olùṣọ́ ìṣúra, àwọn ìgbìmọ̀, àwọn ìjòyè àti gbogbo àwọn olórí ìgbèríko péjọ sí ìyàsímímọ́ ère tí Nebukadnesari gbé kalẹ̀. Wọ́n sì dúró níwájú ère tí Nebukadnesari gbé kalẹ̀. Nígbà náà ni a kéde sókè pé, a pa láṣẹ fún yín, ẹ̀yin ènìyàn orílẹ̀-èdè àti èdè gbogbo, pé àkókò tí ẹ̀yin bá gbọ́ ohùn ìpè fèrè, dùrù, ìlù, orin kàté àti onírúurú orin, kí ẹ̀yin wólẹ̀ kí ẹ sì tẹríba fún ère wúrà tí Nebukadnesari ọba gbé kalẹ̀. Ẹni tí kò bá sì wólẹ̀ tí kò sì tẹríba, lójú kan náà ni a ó gbé sọ sí àárín iná ìléru tí ń jó. Nítorí náà lákòókò náà, nígbà tí gbogbo ènìyàn gbọ́ ohùn ìpè fèrè, dùrù, ìlù, orin àti onírúurú orin, gbogbo ènìyàn orílẹ̀-èdè wólẹ̀, wọ́n sì tẹríba fún ère wúrà náà tí Nebukadnesari ọba gbé kalẹ̀. Wọ́n fi ẹ̀sùn àìgbọ́ràn kan àwọn ọ̀rẹ́ Dáníẹ́lì mẹ́tẹ̀ẹ̀ta. Lákòókò náà ni àwọn arákùnrin ará Kédíà kan wá, wọ́n sì fi àwọn ará Júdà sùn. Praise the Lord. Wọ́n ti gbàgbé oore tí Júdà ṣe wọ́n báyìí o. Wọ́n ti gbàgbé oore tí àwọn ará Júdà ṣe fún ọba, wọ́n fi wọ́n sùn. Ṣé ẹ ti rí ibi tán ti fi san oore? Ṣé ẹ ti mọ̀ wípé ó ti pẹ́ tí ènìyàn ti máa ń fi bí san oore? Wọ́n dáhùn, wọ́n sì wí fún Nebukadnesari pé kí ọba kí ó pẹ́. Ìwọ ọba ti pàṣẹ pé kí ẹnikẹ́ni tí ó gbọ́ ohùn ìpè fèrè, dùrù, ìlù, orin kàté àti onírúurú orin kí ó wólẹ̀ kí ó sì tẹríba fún ère wúrà náà. Ẹnikẹ́ni tí kò bá sì wólẹ̀ kí ó tẹríba, kí a gbé sí àárín iná ìléru tí ń jó. Àwọn ará Júdà kan wà, Ṣẹ́drákì, Méṣákì àti Àbẹ́dínígò, tí ìwọ fi ṣe olórí ọ̀ràn ìgbèríko Bábélì ọba. Àwọn ọkùnrin wọ̀nyí kò kà ọ́ sí, wọn kò sin òrìṣà rẹ, wọn kò sì tẹríba fún ère wúrà tí ìwọ gbé kalẹ̀. Nígbà náà ni Nebukadnesari ọba pàṣẹ ní ìbínú àti ìrunú rẹ̀ pé kí ó mú Ṣẹ́drákì, Méṣákì àti Àbẹ́dínígò wá. Nígbà náà ni a sì mú àwọn ọkùnrin wọ̀nyí wá síwájú ọba. Nebukadnesari sì dáhùn, ó sì wí fún wọn pé, òtítọ́ á ní Ṣẹ́drákì, Méṣákì àti Àbẹ́dínígò pé ẹ̀yin kò sin òrìṣà mi, ẹ kò sì tẹríba fún ère wúrà náà tí mo gbé kalẹ̀. ṣe ẹ ráyé o? Ṣé ó yẹ kó bá bínú lẹ́ni tí wọ́n ṣe lóore o? Ẹni tó ṣe lóore o, ìbínú ló fi bínú o. Ẹja gbọ́. Ǹjẹ́ bí ẹ̀yin bá múra pé ní àkókò tí ó wù kí ó ṣe, tí ẹ̀yin bá gbọ́ ohùn ìpè fèrè, ìlù, dùrù, kàté àti onírúurú, tí ẹ bá sì tẹríba fún ère wúrà tí mo yà sí, yóò ṣe gẹ́gẹ́. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá tẹríba, a ó gbé yín ní wákàtí kan náà sọ sí àárín iná ìléru tí ń jó. Ta ni Ọlọ́run náà tí yóò gbà yín kúrò ní ọwọ́ mi? Ibi tí ènìyàn ti fẹnu kò nìyẹn. Praise the Lord. A ní fẹnu kò, a ní sísọ. Ọjọ́ tí ènìyàn bá lanu gbàgà wípé
ta ni ọlọ́run tó máa gbà yín? Ìgbà yẹn lọ́lọ́run máa ń jà bí ìjì o. Òun ni wípé tí o bá ń la ìṣòro kan kọjá, tán bá ti bẹ̀rẹ̀ sí gàn ọ́, tán bá ti ń bú ọ, wọ́n fi rán Ọlọ́run létí ni. Orin mi tí mo kọ nìyẹn. Ó fi rán Ọlọ́run létí, ó fi rán Ọlọ́run létí, gbogbo ọ̀rọ̀ ẹ̀gàn táyé sọ sí mi o. Ó fi rán Ọlọ́run létí, wọ́n fi rán Ọlọ́run létí ni wípé Ọlọ́run wọn ló lè ṣe nǹkan kan. Ìgbà yẹn ni bàbá mi máa dé pé màá ṣe 10. Praise the Lord. Ẹ já tẹ̀síwájú. Ṣé ẹ mọ̀ pé ó ti gan báyìí? Ẹni tí wọ́n ṣe lóore nìyẹn o. Ṣé ẹ ti rí ènìyàn àfibisólóore? Ó ti pẹ́. Sédrákì, Méṣákì àti Abednego dáhùn, wọ́n sì wí fún ọba pé Nebukadnesari, kò tọ́ sí wa láti fi èsì kan fún ọ nítorí ọ̀ràn yìí. Bí ó bá rí bẹ́ẹ̀, Ọlọ́run wa tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru náà tí ń jó, ó sì gbà wá lọ́wọ́ rẹ ọba. Òun ò sì gbà wá lọ́wọ́ kíni o? Lọ́wọ́ rẹ ọba. Ó máa ń dáa kí ènìyàn ní ìdánilójú lórí ohun tó ń ṣe. Ó máa ń dáa kí ènìyàn gbàgbọ́ gidi lórí ohun tó gbà. Tó o bá ti lóò gba Jésù Kristi lólúwa àti olùgbàlà, máa nígbàgbọ́ lé lórí, máa fi yangàn, má mú nǹkan míì mọ́. Tó o bá mú nǹkan míì mọ́, wàá máa shake. Tí ìdánwò bá dé, ò ní lè dúró tiri. Wàá máa wò báyìí, àbí kí n lọ sín kinní ni, àbí olójú mẹ́jọ, àbí olójú mẹ́ta. Ṣùgbọ́n àwọn eléyìí mọ tí wọ́n gbà. Ọlọ́run àwa tí àwa ń sìn, ó lè gbà wá lọ́wọ́ iná ìléru rẹ. Who are you by the way? Ó ní kò sí Ọlọ́run náà tó lè gbà wá. Àwọn dẹ̀ fi Ọlọ́run wọn sọ̀yà. Ṣé ìwọ náà lè fi Ọlọ́run sọ̀yà? Ìjẹ́ Jésù Kristi tó ló jẹ́wọ́ rẹ̀ yẹn, ṣé ó lè fi sọ̀yà? Ó ṣe mí láàánú lónìí. Àwọn ṣẹlẹ̀ mú ẹnìkan CCC ní Ifẹ̀, ó wà nínú awo. Ẹni tó lòun olórí olùṣọ́ àgùntàn, olùṣọ́ wòlíì, ẹni tó pera rẹ̀ ní olùṣọ́ àgùntàn tó dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ shepherd, ó wà nínú ògbóni. Ṣé èèyàn lè fi Jésù yangàn? Ṣé èèyàn lè gbàdúrà bẹ́ẹ̀ yẹn kádùúrà gbà? Mo béèrè, ara kùdìẹ̀kudiẹ tẹ́ mọ́ rí tí àdúrà òfin gbà nìyẹn. Nígbà tó jẹ́ wípé Ọlọ́run méjì ló ń sìn, orú àwọn yẹn tó bá pe Ọlọ́run kò ní dáhùn. A máa porúkọ Jésù lójú ara ẹ̀ bẹ́ẹ̀ yẹ o. Ó dẹ̀ sí mámúnì pẹ̀lú Ọlọ́run. Bàbá màmá, tó o bá fẹ́ gbóná, tó o bá fẹ́ tutù, ó ní kò gbóná kò tutù lèmi ò pọ̀ jáde. Jẹ́ kí Jésù Kristi dá ẹ mọ̀ wípé ọmọ mi ni ọ́. Ìwọ náà máa fi yangàn, bàbá mi ni yín. Èmi ò ní mú nǹkan míì mọ́ yín. Ṣé bẹ́ẹ̀ rí? Dáníẹ́lì, Méṣákì àti Abednego, wọ́n dúró, wọ́n ní kí ni Ọlọ́run tí àwa ń sìn lè gbà wá lọ́wọ́ iná ìléru rẹ ọba. Praise the Lord. Ẹ já tẹ̀síwájú. Nígbà náà ni Nebukadnesari kún fún ìbínú, àwọn ojú rẹ̀ sì yí padà sí Sédrákì, Méṣákì àti Abednego. Ó dáhùn, ó sì pàṣẹ pé kí ó dá iná ìléru náà, kí ooru rẹ̀ gbóná ní ìwọ̀n ìgbà 7 ju bí a ti ń mú gbóná lọ. Ṣé ti rí kà? Ẹni tí Dáníẹ́lì tó wá rọ̀ àlá fún nìyẹn o. Ẹni tí ó forí balẹ̀ nìyẹn o. Ṣé ẹ ti rí àfibisólóore o? Ṣé ẹ ti rí ibi tó ti ń wáyé o? Ẹ ti rí nígbà tí esisi bá jẹ légbò wọn á mọ̀nà. Ṣùgbọ́n tẹ́lẹ́gbò bá jẹ esisi, wọn ò ní mọ̀mọ́ o. Ṣé ẹ ti rí? Ẹ má jẹ́ ká máa fi ibi san oore. Ẹ má jẹ́ ká máa fi ibi san oore. Ire la fi san oore. Ó sì pàṣẹ kí àwọn ọkùnrin àti àwọn alágbára jùlọ nínú ó sì pàṣẹ fún àwọn ọkùnrin àní àwọn alágbára jùlọ nínú ogun rẹ̀ pé kí wọn kí ó di Sédrákì, Méṣákì àti Abednego, kí wọn kí ó sì sọ wọ́n sínú iná ìléru tí ń jó. Nígbà náà ni
àwọn ọkùnrin wọ̀nyí bẹ́ẹ̀ náà ni a dè àwọn ọkùnrin wọ̀nyí ti àwọn ti agbádá, ṣòkòtò àti ìbòrí wọn àti ẹ̀wù wọn mìíràn, a sì gbé wọn sọ sí àárín iná tí ń jó. Nítorí náà bí àṣẹ ọba ti le tó àti bí ìléru náà sì ti gbóná gidigidi tó, ọwọ́ iná náà sì pa àwọn ọkùnrin tí ó gbé Sédrákì, Méṣákì àti Àbẹ́dínígò lọ. Ṣùgbọ́n àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí, Sédrákì, Méṣákì àti Àbẹ́dínígò ṣubú lulẹ̀ ní dìde sí àárín iná ìléru tí ń jó. Nígbà náà ni Nebukadnesari ọba wárìrì, ó sì dìde dúró lọ́gán. Ó dáhùn ó sì wí fún àwọn ìgbìmọ̀ rẹ̀ pé àwọn ọkùnrin mẹ́ta kọ́ a gbé sọ sí àárín iná ní dìde. Wọ́n dáhùn wọ́n sì wí fún ọba pé lóòótọ́ ni ọba. Ó dáhùn wípé wò ó, mo rí ọkùnrin mẹ́rin ní títú, wọ́n sì ń rìn láàrin iná, wọn kò sì farapa. Ìrísí ẹnìkẹrin dàbí ọmọ Ọlọ́run. Oh God of Nazareth, oh God. Ṣé ẹ ti rí ọmọ Ọlọ́run? Ṣé ẹ ti rí wípé ó ti pẹ́ tí Jésù ti àpíà? Hello. Ìrísí rẹ̀ dàbí kí ni o? Ọmọ Ọlọ́run. Mẹ́ta la jù sínú iná. Ọlọ́run mọ̀ọ́mọ̀ fi rán yẹn. Ìwọ Nebukadnesari gangan ló máa rí. Kò ní jẹ́ àwọn èèyàn ẹ, ìwọ fúnra ẹ ló máa rí. Wọ́n dìde ní títú. Ẹni tó lágbára lórí iná, ọba àwọn ọba, ẹni tó dá iná tí náà ò lè pa, àrámọ̀kà, oh God, àrámọ̀kà tí mi gbó kìjikìji. Títóbi rẹ ni Ọlọ́run Mósè Orímọládé ọmọ tí ọlá ṣe, ọba tí ń jẹ́ ajagunmọ̀ káàdì. Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Kí lẹ ń fọ́ bá pé ọba o, ọba láṣẹ ọba. Kí lẹ ń fọ́ bá pé náà o, ọba o, ọba láṣẹ ọba. Ọba tó tó bí aró, ọba mi rẹ̀rẹ̀ bí oṣù, ọba o, ọba láṣẹ ọba. Ọba àwọn ọba. A dá àwọn ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta náà sílẹ̀, a gbé wọn ga, praise the Lord. Nígbà náà ni Nebukadnesari súnmọ́ ẹnu ọ̀nà ìléru náà. Ó dáhùn wípé Sédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ọ̀gá ògo, ẹ jáde kí ẹ sì wá. Nígbà náà ni Sédrákì, Méṣákì àti Àbẹ́dínígò jáde láti àárín iná náà wá. Nígbà náà ni àwọn ọmọ aládé, baálẹ̀, balógun àti àwọn ìgbìmọ̀ ọba tí ó péjọ rí i pé iná kò lágbára lára wọn ọkùnrin wọ̀nyí, bẹ́ẹ̀ ni irun orí wọn kan kò jóná, bẹ́ẹ̀ ni aṣọ wọn kò sì padà. Òórùn iná kò tilẹ̀ kọjá lára wọn. Praise the Lord. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Kò ságbára tó dàbí ti Kristi. Kò ságbára tó dàbí ti bàbá. Kò ságbára tó dàbí ti Jésù. Agbára tó jagbára lọ. Ta ló jẹ́ ọmọ akú yányán? Ta ló jẹ́ ọmọ akú arapa níwájú akú yányán? Ọba àwọn ọba. Tó o bá ti fi yangàn, tó o bá ti wà nínú ẹ̀, bàbá mi yóò máa sọ olùṣọ́ rẹ. Ó ti ní ẹni tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, òun ni yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. Ìwọ jẹ́wọ́ rẹ̀. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin ni bàbá mi. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ rán mi o, ẹ mà ṣe o. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin ni bàbá mi, bàbá o. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ rán mi o. Mo ń jẹ́wọ́ rẹ̀ wípé ìwọ lọ́lọ́run mi, bàbá mi. Mo ń jẹ́wọ́ wípé ẹ̀yin ni bàbá mi. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ wà lẹ́yìn mi. Mo ti jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ wà lẹ́yìn mi. Dádì, ẹ̀ ń jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ rán mi níṣẹ́ o. Ẹ̀ ń jẹ́wọ́ wípé ẹ̀yin lẹ rán mi o. Ẹ mà ṣe o.
ẹ̀ ń jẹ́wọ́ wípé ẹ̀yin ni bàbá mi ẹ̀ ń jẹ́wọ́ wípé ẹ̀yin ni bàbá mi ẹ ṣé o. Praise the Lord. Ó ti jẹ́wọ́ wípé òní kí ni o, òun ni bàbá wa, òun náà ni yóò sì máa jẹ́ bàbá wa títí láéláé. Tí ìwọ náà bá ti fi yangàn, tó o bá ti mẹni tó o gbà, bàbá rẹ náà á máa wà pẹ̀lú rẹ, kò ní fi ẹ́ sílẹ̀ nígbà tí ìṣòro bá dé. Ìwọ ni kó o fi Jésù yangàn, fi ṣe ìgbẹ́kẹ̀lé. Ó ní ojú kò ní ti ẹnikẹ́ni tó bá fi òun ṣe ìgbẹ́kẹ̀lé. Orí Sédrákì Méṣákì, iná ò kọjá lára wọn, wọ́n jù wọ́n sínú iná, iná ò túnrun kan lára wọn, torí ọba àwọn ọba, kìnìún ẹ̀yà Júdà, ọba tó dá iná fúnra, tó morúkọ tí iná ń jẹ́ wà ń bẹ̀. Ẹni tí iná ayé ò lè jó wà pẹ̀lú wọn, torí pé wọ́n ti wà ní kíni o, abẹ́ ìkọ̀kọ̀ Ọlọ́run. Búburú kan ò lè ṣubú lù wọ́n. Bàbá màmá tó o bá sì ní Kristi, lọ fi ayé rẹ fún. Jẹ́wọ́ níbi tó wà pé bàbá mi, mo fi ayé mi fún yín pátápátá, ẹ gbàkóso rẹ̀, ẹ máa jẹ́ bàbá mi, kémi máa jí ọmọ yín títí láéláé. Wàá rí wípé gbogbo ohun tó ń ṣe, Ọlọ́run máa wà pẹ̀lú ẹ, ó máa dùn. Ó lè lé o, gbọ́ o, temptation máa wá o, ìdánwò lóríṣiríṣi, ṣùgbọ́n kò ní borí ẹ o. Sátánì máa gbógun, toró ti rí wípé o ti jẹ́wọ́ rẹ̀ pé ọmọ yìí títí bọ́ lọ́wọ́ mi o. Òun náà wá fẹ́ máa gbógun bóyá kó padà. Má padà o, dúró. Mo ti jẹ́wọ́ Kristi lólúwa àti olùgbàlà mi, èmi ò ní mú nǹkan míì mọ́ ọ. Praise the Lord. Ẹ já lọ. Nígbà náà ni Nebukadnesari dáhùn, ó sì wí pé olùbùkún, ṣé ẹ ti rí o. Nebukadnesari yìí, òun ló fi ògo fún Ọlọ́run nígbà tí Dáníẹ́lì rú àlá fún. Òun kan yìí ló tún gbé ère kalẹ̀ pé kán tí wọ́n máa forí balẹ̀. Òun ló tún jù wọ́n sínú iná. Iná ò tún pa wọ́n lára, ó tún ti forí balẹ̀ fọ́lọ́run. Ṣé ẹ ti rí? Alájẹṣẹ́ lè yàn. Ohun tá a bá ń jẹ lẹ́nu nìkan la mọ̀. Ẹ má jẹ́ ká máa hùwà bẹ́ẹ̀. Ohun tá a bá ti jẹ báyìí nìkan, ẹ jẹ́ ká máa rántí oore. Ẹ má jẹ́ ká máa fi ibi san oore. Ẹ má jẹ́ ká máa gbàgbé oore téèyàn bá ṣe. Gbogbo olóore mi pátá, àfi ẹni fún rẹ̀ tó bá sọra rẹ̀ di ogun. Èmi ò fi ibi san oore. Bọ̀bọ́ olóore bá dúró tó fi ara rẹ̀ pín ogun, ọwọ́ rẹ̀ ló ti wá. Torí àwọn kan ṣe mí lóore, wọ́n dẹ̀ tún dúró bí ogun. Wọ́n wá fẹ́ fi oore yẹn, oore táwọn ṣe, wọ́n fẹ́ fi ṣe ìdẹ̀kùn. Wọ́n tún wá fẹ́ fi oore yẹn, orú ilé Mósè yìí, wọ́n fẹ́ fi àǹjáàkì ẹ̀ torí pé àwọn lówó jù mí lọ. Oore náà ṣe lójú ara wọn o, ẹ̀bọ̀ wọ́n á fẹ́ fi ọwọ́ oore, wọ́n fẹ́ fi gbá mi lójú, ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Oore lẹ ṣe mí, ẹ dúró sáyè olóore. Má fi ibi san, èmi ò ní fi ibi san ire fún yín, bọ̀ máa fún ẹ ní gap. Èmi ò fi ibi san ire, máa fún ẹ ní gap. Tí n bá ti mọ̀ pé ìjà fẹ́ wá láàrin èmi àti olóore, máa fún ní gap. Torí ire tó ṣe mí yẹn ni màmá rántí ń tèmi. Gbogbo ibi tí mo lò dé olóore mi ni. Má fi ibi san ire fẹ́nikẹ́ni o, ire ni kò fi san fún padà. Bóun bá tiẹ̀ wá ti ṣe oore tó gbàgbé tó wá tún ṣe ẹ́ níbi, máa ro ire yẹn. Ire lèmi máa ń rò mọ́ èèyàn lára. Ire ọjọ́ kan, ire tó ti ṣe mí rí, ire yẹn ni mo máa wò mọ́. Tí ìbá ti ṣe pé ó ṣe mí lóore, ò bá mọ̀, ṣùgbọ́n oore ọjọ́ kan ó máa dúró níwájú mi. Praise the Lord. Náà má fi ibi san oore. Let's go. Ẹ já lọ. Nígbà náà ni Nebukadnesari dáhùn, ó sì wí pé olùbùkún ni Ọlọ́run Sédrákì, Méṣákì àti Àbẹ́dínígò, ẹni tí ó rán áńgẹ́lì rẹ̀, tí ó sì gba àwọn ìránṣẹ́ rẹ̀ là, tí ó gbẹ́kẹ̀lé, wọ́n sì pa ọ̀rọ̀ ọba dà, wọ́n sì fi ara wọn jìn, kí wọn má ṣe sìn tàbí kí wọn kí ó tẹríba fún òrìṣàkórìṣà bí kò sí Ọlọ́run tí wọn tìká lára wọn. Ṣé ti rí? Ẹnìkan bá gbé òrìṣà kan wá, sọ fún wípé Ọlọ́run Mósè Orímọládé lèmi ó máa sìn, èmi ò ní padà lẹ́yìn rẹ̀. Jésù Kristi ni bàbá mi. Gbé òrìṣà rẹ kó o máa lọ. Ṣé rí òrìṣà? Àwọn yẹn ò mọ ibi tó ti gbé òrìṣà rẹ bọ̀. Wọ́n kó wọn lẹ́rú débẹ̀ ní àwa ò lè sìn òrìṣà yìí o.
ọlọ́run táwa ti mọ̀ ní Ísírẹ́lì wa táwa ti ń bọ̀ òun làwọn wọn sìn o. Ó ti ní káwa má forí balẹ̀ fún òòṣà o. Ṣé o ti gbọ́? Ọlọ́run nìkan ni kó o máa forí rẹ balẹ̀ fún. Praise the Lord. Nítorí náà èmi pàṣẹ pé kí olúkúlùkù ènìyàn orílẹ̀-èdè àti tí ọba sọ ọ̀rọ̀ òdì gbọ́ o. Ẹgbọ́n tí Nebukadnesari wá sọ, nítorí náà èmi pàṣẹ olúkúlùkù ènìyàn orí ilẹ̀ àti èdè tí ó bá sọ ọ̀rọ̀ òdì sí Ọlọ́run Sédrákì, Mésákì àti Àbẹ́gínígò, a ó gé wẹ́wẹ́, a ó sì sọ ilé rẹ̀ di ààtàn, nítorí kò sí Ọlọ́run mìíràn tí ó lè gbanilà bí irú èyí. Praise the Lord. Ṣẹ́tìrì ó wá pàṣẹ pé kò sí Ọlọ́run míì mọ́ ju Ọlọ́run. Ohun tí a ṣe ń jẹ́ Daniel lónìí nìyẹn. Àwọn alóore tí wọ́n ṣe change ẹ̀ sí ẹgbẹ́ Daniel, torí pé Daniel àti débẹ̀ Nebukadnesari ẹ rí wípé ó ti wá mọ Ọlọ́run fún rẹ̀ wípé kò sí Ọlọ́run mi. Ìyẹn ẹ̀rọ ni o, kò ní kó má túṣẹ o. Ẹ máa wò ó títí ṣe míì o. Ẹ rí ẹni ó ti dóore méjì o, ó ti fi ibi san oore lẹ́ẹ̀mejì báyìí. Ẹ ti rí o. Ẹ já lọ. Ṣé ẹ rántí ó kọ́kọ́ lálàá? Ohun tó lálàá tó yin Ọlọ́run, ó gbé ère kalẹ̀, wọ́n tún àwọn ọmọ yìí tún pàṣẹ, ó títí kù kan fún Daniel tó pẹ́ o. Let's go. A ó ké sí wẹ́wẹ́. Ṣé ẹ rí pé ó sọ̀rọ̀ dáadáa? Nítorí náà ni ọba gbé Sédrákì, Mésákì àti Àbẹ́gínígò lékè ní gbogbo ìgbèríko Bábélì. Ṣé ẹ ti rí ohun tó jẹ lákòókò yẹn, ó san lákòókò yẹn, ó ti gbàgbé, kò rántí mọ́. Béèyàn bá ṣe wá lóore, jẹ́ ká máa rántí ẹ̀. Nígbà kan ẹni yìí ṣe mí lóore, nígbà kan ẹni yìí ṣe mí lóore. Ẹ má jẹ́ ká máa gbàgbé bó ṣe wá lóore, àtún máa ṣe bí lọ. Má ṣe bí. Bó o bá ń ṣoore, má ṣe bí. Jẹ́ kí wọ́n máa san oore fún ọ, kì í ṣe bí. Ṣùgbọ́n àwa tá a bá ti ṣoore, a tún máa ṣe bí. A máa ṣe bí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká ṣe bí kí oore tá a ṣe kó mọ̀ bá tún dìbì mọ́ wa lọ́wọ́. Tó o bá ṣoore fún èèyàn, ìwọ òun ló tún wà nídìí báyé ẹni yẹn ṣe máa bàjẹ́. Ìwọ òun ló tún wà nídìí bọ́n ṣe máa rẹ́ẹ̀kì ẹ̀. Ó rí pé ire tí o ṣe, o ti gbàgbé pé o ṣoore mọ́, o ti padà ń ṣe bí. Ẹni tó o ṣoore fún á máa wò pé ṣé bí wọ́n ló ṣe mí lóore tẹ́lẹ̀, why tó tún ṣe bí? Oore ni kó máa ṣe, yé ṣèkà. Praise the Lord. Àlá kejì tí Nebukadnesari lá, a ti wà ní orí 4. Ẹ ti rí, ó gbé àwọn Sédrákì, Mésákì àti Àbẹ́gínígò ṣe kí ni o? Ó gbé wọn lékè. Ó pàṣẹ ní gbogbo ìgbèríko ẹ̀ wípé kí ni o? Ọlọ́run Sédrákì, Mésákì ní gbogbo yín ẹ má sìn. Ẹ má sìn ẹnikẹ́ni tó bá gan Ọlọ́run wọn, a máa ké sí wẹ́wẹ́. Kò tí ì níbà pàdé, kò tí ì mọ ohun tó gbà ní gbogbo, ó sì ń sọ lérí ahọ́n, kò tí ì mọ Ọlọ́run yẹn gangan. Kì í yẹn gbogbo ohun tó ń ṣe yẹn, ó kàn ń rí, kò tí ì gbà wípé Ọlọ́run lọ́lọ́run nìkan nínú ayé ẹ̀. Ó sì ń dẹ́ṣẹ̀ síbẹ̀. Ẹ já tún lọ. Nebukadnesari ọba sí gbogbo ènìyàn orílẹ̀-èdè tí ó ń gbé gbogbo àgbáyé, kí àlàáfíà kí ó máa pọ̀ sí fún yín. Ó tọ́ lójú mi láti fi àmì àti iṣẹ́ ìyanu tí Ọlọ́run ọ̀gá ògo ti ṣe sí mi hàn. Àmì rẹ̀ ti tóbi tó, agbára iṣẹ́ ìyanu rẹ̀ ti pọ̀ tó. Ìjọba àìnípẹ̀kun ni ìjọba rẹ̀, àti agbára ìjọba rẹ̀ àti ìrandíran ni. Èmi Nebukadnesari wà ní àlàáfíà ní ilé mi, mo sì gbilẹ̀ ní ààfin mi. Mo sì lá àlá kan tí ó dẹ́rù bà mí, àti ìró kan àti ìró ọkàn mi lórí àkéte mi, àti ìran orí mi dààmú mi. Nítorí náà ni mo ṣe pàṣẹ láti mú gbogbo àwọn ọlọ́gbọ́n Bábélì wá,
níwájú mi kí wọn kí ó lè fi ìtumọ̀ àlá náà hàn fún mi. Nígbà náà ni àwọn amòye, àwọn ọlọ́gbọ́n, àwọn ará Kédíà àti àwọn aláfọ̀ṣẹ sì wá síwájú mi. Ṣé ti rí wípé aláfọ̀ṣẹ Kédíà ti wà? Ṣé rí wípé kò sí orúkọ míì tí wọ́n fi pè wọ́n ju aláfọ̀ṣẹ lọ bí wọ́n ṣe túmọ̀ ẹ̀ nìyẹn. Oṣó, kò sí orúkọ míì kan tí wọ́n fi pè oṣó. Oṣó loṣó ń jẹ́, aláfọ̀ṣẹ laláfọ̀ṣẹ ń jẹ́. Èyí kan tí bàbá kan tó dà wípé kèké Ifá ni wọ́n ń pè ní kèké rárá, tó ní éfódù òun ni Ifá ni no. Àwọn ará Kédé àti àwọn aláfọ̀ṣẹ wá síwájú mi, èmi sì rọ àlá náà fún wọn, ṣùgbọ́n wọn kò lè fi ìtumọ̀ náà fún mi. Ṣùgbọ́n ní ìkẹyìn ni Dáníẹ́lì wá síwájú mi, orúkọ ẹni tí ń jẹ́ Mẹ́tẹ́sásárì, gẹ́gẹ́ bí orúkọ òrìṣà mi. Ṣẹ́rí, ó yí orúkọ ọmọ ọlọ́mọ padà sórìṣà rẹ̀. Gẹ́gẹ́ bí olórí àwọn amòye, nítorí mo mọ̀ pé ẹjọ́ Bọ́ládé, gẹ́gẹ́ bí orúkọ òrìṣà mi àti nínú ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, mo sì rọ àlá náà fún ẹ̀mí Ọlọ́run mímọ́ wà, mo sì rọ àlá náà fún pé Bésárì olórí àwọn amòye, nítorí tí mo mọ̀ pé ẹ̀mí Ọlọ́run mímọ́ ń bẹ nínú rẹ, kò sí àṣírí kan tí ó ṣòro fún ọ. Sọ ìran àlá tí mo lá fún mi àti ìtumọ̀ rẹ̀. Báyìí ni ìran orí mi lórí àkéte mi. Mo rí i, sì kíyèsí igi kan dúró ní àárín ayé, gíga rẹ̀ sì pọ̀ gidigidi. Igi náà dàgbà, ó sì lágbára, gíga rẹ̀ sì kan ọ̀run, a sì rí títí dé gbogbo òpin ayé. Ewé rẹ̀ lẹ́wà, èso rẹ̀ sì pọ̀. Lára rẹ̀ ni oúnjẹ wà fún gbogbo ayé. Abẹ́ rẹ̀ jẹ́ ibòji fún àwọn ẹranko ìgbẹ́, àti lórí ẹ̀ka rẹ̀ ni àwọn ẹyẹ ojú ọ̀run ń gbé, àti láti ọ̀dọ̀ rẹ̀ ni àṣírí ti ń bọ́ gbogbo ẹran ara. Mo sì rí nínú ìran orí mi lórí àkéte mi, sì kíyèsí olùṣọ́, àní ẹni mímọ́ kan sọ̀kalẹ̀ láti ọ̀run wá. Ó kígbe ní ohùn rara, ó sì wí báyìí pé, ké igi náà lulẹ̀, kí o sì ké àwọn ẹ̀ka rẹ̀ kúrò, gbọn ewé rẹ̀ dànù, kí o sì fọ́n èso rẹ̀ ká. Jẹ́ kí àwọn ẹranko ìgbẹ́ kúrò lábẹ́ rẹ̀, kí àwọn ẹyẹ ojú ọ̀run sì ṣí kúrò ní ẹ̀ka rẹ̀. Ó ti ń lálàá kejì, èyí ló wá rán fún Dáníẹ̀. Alákọ̀ọ́kọ́ kò rọ, èyí ó wá ń rọ. Ṣùgbọ́n fi kùkùté gbòǹgbò rẹ̀ sílẹ̀ nínú ilẹ̀ rẹ̀, àní pẹ̀lú idẹ nínú irin àti idẹ nínú koríko tútù ìgbẹ́. Sì jẹ́ kí ìrì ọ̀run sẹ̀ sí lára, kí ó sì ní ìpín rẹ̀ nínú koríko ilẹ̀ ayé pẹ̀lú àwọn ẹranko. Kí a sì pa àyà rẹ̀ dà kúrò ní ti ènìyàn, kí a sì fi àyà ẹranko fún un, kí ìgbà 7 kí ó sì kọjá lórí rẹ̀. Nípa ọ̀rọ̀ láti ọ̀dọ̀ àwọn olùṣọ́ ni ọ̀ràn yìí, àti àṣẹ nípa ọ̀rọ̀ àwọn ẹni mímọ́ nì, nítorí kí àwọn alààyè kí ó lè mọ̀ pé ọ̀gá ògo ni ó ń ṣe olórí ní ìjọba ènìyàn. Òun a sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú, òun a sì gbé onírẹ̀lẹ̀ jùlọ lékè lórí rẹ̀. Àlá yìí ni èmi Nebukadnesari lá. Ǹjẹ́ nísinsìnyí ìwọ Belsasari sọ ìtumọ̀ rẹ̀ fún mi, bí gbogbo àwọn ọlọ́gbọ́n ìjọba mi kò tilẹ̀ fi ìtumọ̀ rẹ̀ hàn fún mi, ṣùgbọ́n ìwọ lè ṣe é, nítorí ẹ̀mí Ọlọ́run mímọ́ ń bẹ lára rẹ. Ṣé ti rí wípé ó categorize ẹ̀mí Ọlọ́run mímọ́? Ẹ̀mí Ọlọ́run mímọ́ ó ń bẹ lára rẹ, Dáníẹ́lì. Ó ti lálàá kejì, ó wá fẹ́ ìtumọ̀ rẹ̀. Ẹ̀mí Ọlọ́run mímọ́, ẹni tí ẹ̀mí Ọlọ́run mímọ́ yìí, ìjó yẹ kó tún máa ṣe wọ́n níbi bí gbogbo ìṣòro tó ń kọjú rẹ̀. Nebukadnesari ṣe mọ̀ pé síbẹ̀síbẹ̀ kò fi ògo fún Ọlọ́run, kò mọ Ọlọ́run, ó kàn ń fi ògo fún wípé Ọlọ́run rẹ, Ọlọ́run dáadáa ni tán bá ti ṣe lóore tán, Ọlọ́run rẹ kò dénú ẹ̀, kò gba Ọlọ́run yẹn ní Olúwa àti Olùgbàlà, kò jẹ́wọ́ ẹ̀, ẹnu lásán ló fi ń bu ọlá fún. Ọkàn rẹ̀ jìnnà sí. Praise the Lord. Òun ni àwa
ẹ má jẹ́ kó kàn jẹ́ ẹnu lásán ọkọ mi, ẹ má jẹ́ kó jẹ́ ẹnu lásán la fi máa bu ọlá fún. Ẹ jẹ́ kó jẹ́ gbogbo ayé wa, ọkàn wa, ká dúró tí nígbà tá a bá bọ́ sọ àdúrà alẹ́, nígbà tó bá kù wọ nìkan níbo ló ń kiri ara ẹ̀ bọ̀, nígbà tí ẹnikẹ́ni ò rí ọ, sí ọ̀dọ̀ Jésù ló wà àbí ọ̀dọ̀ ènìyàn, àbó ti wá gbára lọ. Níbo ló wà tó bá kù wọ nìkan? Bàbá màmá, níbo ni mo wà tó bá kù èmi nìkan? Ṣé ọ̀dọ̀ Kristi la wà? Nígbà tá a wọṣọ àdúrà báyìí wọ́n rí wa, ẹnìkan ló wọṣọ àdúrà láàárọ̀ ògbóni lálẹ́ yẹn o, báṣìírí wọn ṣe máa tú nìyẹn. Níbo la wà tó bá kù àwa nìkan? Praise the Lord. Ẹ já lọ. Dáníẹ́lì túmọ̀ àlá náà. Nígbà náà ni Dáníẹ́lì, ẹni tí à ń pè ní Bẹ́tẹ́sásárì, wà ní ìwárìrì níwọ̀n wákàtí kan. Ṣé gbọ́? Torí àlá yẹn, àlá tó ní agbára ni, àlá tó bani lẹ́rù ni. Ó wà ní ìwárìrì ní wákàtí kan, ìró inú rẹ̀ sì dààmú rẹ̀. Ọba sì dáhùn wípé, Bẹ́tẹ́sásárì, má ṣe jẹ́ kí àlá náà tàbí ìtumọ̀ rẹ̀ kí ó dààmú rẹ̀. Bẹ́tẹ́sásárì sì dáhùn wípé, olúwa mi, ti àwọn ẹni tí ó kórìíra rẹ ni àlá yìí, kí ìtumọ̀ rẹ̀ kí ó sì jẹ́ ti àwọn ọ̀tá rẹ. Ṣé ti rí? Igi tí ìwọ rí tí ó dàgbà tí ó sì lágbára, èyí tí gíga rẹ̀ kan ọ̀run, tí a sì rí dé gbogbo ayé, èyí tí ewé rẹ̀ lẹ́wà, tí èso rẹ̀ pọ̀, nínú èyí tí oúnjẹ sì wà fún gbogbo ẹ̀dá, lábẹ́ èyí tí àwọn ẹranko ìgbẹ́ ń gbé, lórí ẹ̀ka èyí tí àwọn ẹyẹ ojú ọ̀run ní ibùgbé wọn. Ọba, ìwọ ni. Ọba, ìwọ ni ẹni tí ó dàgbà tí ó sì di alágbára, nítorí títóbi rẹ̀ ga ó sì kan ọ̀run. Agbára ìjọba rẹ̀ sì dé òpin ayé. Àti gẹ́gẹ́ bí ọba sì ti rí olùṣọ́ kan, àní ẹni mímọ́ tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá, tí ó sì wí pé, ké igi náà lulẹ̀ kí o sì parun, ṣùgbọ́n fi kùkùté gbogbo rẹ̀ sílẹ̀ láyé, àní tí òun ti ìdè irin àti idẹ nínú koríko tútù ìgbẹ́, kí a sì jẹ́ kí ìrì ọ̀run sẹ̀ sí lára, kí ìpín rẹ̀ sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́ títí ìgbà 7 yóò fi kọjá lórí rẹ̀. Ohun tí Dáníẹ́lì ṣe rèé o. Ọba, ìtumọ̀ rẹ̀ ní èyí, àti èyí ni àṣẹ ọ̀gá ògo tí ó wá sí orí ọba olúwa mi. Wọn ò lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́. Wọn ò sì mú kí ìwọ kí ó jẹ koríko bíi màálù. Wọn ò sì mú kí ìrì ọ̀run sẹ̀ sí ọ lára. Ìgbà 7 yóò sì kọjá lórí rẹ, títí ìwọ ò fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí ní ìjọba ènìyàn, a ó sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú. Òun ò sì fi fún kíni o? Ẹnikẹ́ni tó bá wù ú. Ihun tí Dáníẹ́lì ṣe nìyẹn o. Ẹjọ́ ń gbà téèyàn ńláńlá tán tún rú àlá, ṣó yẹ kó dìjà bí? Ṣó yẹ kí àlá tó o lá, ṣé ẹni tó wá bẹ́ẹ̀ rọ, ṣó yẹ kó o gbógun tì bí? Ẹgbẹ́ o, àti gẹ́gẹ́ bí wọ́n ti ti ipasẹ̀ pé kí wọn kí ó fi kùkùté gbòǹgbò igi náà sílẹ̀, ìjọba rẹ yóò jẹ́ tìrẹ lẹ́yìn ìgbà tí o bá ti mọ̀ pé ọ̀run ní ṣe olórí. Nígbà tí wọn náà bá ti mọ̀ pé Ọlọ́run ni, wàá mọ̀ wípé ìjọba náà yóò padà sí ẹ lọ́wọ́. Ẹ rí gbogbo nǹkan tí Nebukadnésárì ṣe yẹn, kò tí ì fi ayé rẹ̀ fún, kò tí ì mọ̀ wípé Ọlọ́run ni ó mọ̀ jẹ́, ó kàn fi ẹnu rẹ̀ bọlá fún. Tí àwọn yẹn bá ti ṣe lóore, tó bá ti ní ohun tó lágbára jùlọ, á kàn yín, kò dénú. Praise the Lord. Tó bá dénú, ò ní sin Ọlọ́run, kò tún lọ gbé òrìṣà sílẹ̀, kò tún ní òrìṣà kan ló mọ̀ ti polé. Bẹ́ẹ̀ lẹ́yìn náà ní ìsìn, àìmọye ẹni tó lòún dá chọ́ọ̀chì ilẹ̀, ẹ ti kiri yín bọnú òrìṣà lọ, ẹ ti wẹgbẹ́ awo lọ, àṣírí yóò mọ̀ tún kọ̀ọ̀kan ni o, torí Ọlọ́run ò ní jẹ́ kẹ́ ẹ lọ láì jìyà. Nítorí náà ọba, jẹ́ kí ìmọ̀ràn mi kí ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ rẹ, kí o sì fi òdòdó já ẹsẹ̀ rẹ kúrò
àti àìṣedédé rẹ nípa fífi àánú hàn fún àwọn tálákà bí yóò lè mú àlàáfíà rẹ̀ pẹ́. Gbogbo èyí dé bá Nebukadnesari ọba lẹ́yìn oṣù 12. Ó rìn kiri lórí ààfin ìjọba Bábélì. Ọba sì dáhùn ó wípé, kò ṣe pé èyí ni Bábélì ńlá tí èmi ti fi líle agbára mi kọ́ ilé ìjọba àti fún ògo ọláńlá mi bí? Bí ọ̀rọ̀ náà sì ti wà lẹ́nu ọba, ohun kan fọ̀ láti ọ̀run wá pé, Nebukadnesari ọba, ìwọ ni a sọ fún pé a gba ìjọba náà kúrò lọ́wọ́ rẹ. Bàbá màmá, ipòkípò tó o bá wà, ipòkípò tí mo lè wà, àyèkáyè tí mo lè wà, ipòkípò tí mo lè wà, èso ẹ̀mí èmi ò yàn ọ́ o bàbá. Ipòkípò tó o bá wà lónìí máa rántí wípé àdánwò máa ní o, a fi ọ́ síbẹ̀ ni. Lọ́jọ́ kan ṣoṣo a máa mú ẹ kúrò, o máa kú ò lọ́jọ́ kan. Máa fi tọlọ́run síwájú nínú ohun gbogbo tó o bá ń ṣe. Máa rántí wípé gbogbo ènìyàn nípò yẹn wà fún, kì í ṣèwọ nìkan. Àánú lórí gbà o bàbá o, àánú ni. Má ṣipò tó orí gbà lónìí lò, àánú lórí gbà o. Hello, ipòkípò tí èmi àti ẹ lè wà, jẹ́ ká máa yìn. Máa fi ti Ọlọ́run, máa mọ̀ wípé Ọlọ́run ni nínú gbogbo agbára. Pírẹ́sídẹ̀ǹtì, gọ́vnà, sẹ́nẹ̀tì, whatever, àyè kan, ipòkípò tẹ́ dìmú, tí gbogbo wa dìmú lónìí, ẹ jẹ́ ká máa fi ògo fún Ọlọ́run. Ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run nínú gbogbo tá a bá ń ṣe. Ẹ má jẹ́ ká fìyà jẹ èèyàn torí pé a wà nípò gíga. Àfíà síbẹ̀, kò lè gbé àwọn èèyàn sókè, kò lè rẹ̀ wọ́n lẹ́kún. Bọ̀ tó bá ti ń gbomijé lójú wọn, Ọlọ́run tó fi ẹ́ síbẹ̀, ó ṣetán. Ó máa gbomijé lójú ìwọ náà. Ẹ já lọ. A ó sì lé ọ kúrò láàrin ènìyàn, ibùgbé rẹ yóò sì wà pẹ̀lú àwọn ẹranko ìgbẹ́. Wọn ó sì mú ọ jẹ koríko bíi màálùú. Ìgbà 7 yóò sì kọjá lórí rẹ. Ìwọ ó fi mọ̀ pé ọ̀gá ògo ní ṣe olórí nínú ìjọba ènìyàn. Òun á sì fi fún ẹnikẹ́ni tí ó wù ú. Ní wákàtí kan náà ni nǹkan náà sì ṣẹ sí Nebukadnesari. A sì lé e kúrò láàrin ènìyàn. Ó sì jẹ koríko bíi màálùú. A sì mú kí ìrì ọ̀run sẹ̀ sí lára. Títí irun orí rẹ̀ fi kún gẹ́gẹ́ bí ìyẹ́ idì. Èékánná rẹ̀ sì dàbí ti ẹyẹ. Ní òpin ìgbà, Nebukadnesari yin Ọlọ́run lógo. Ẹ ti rí ẹni tí ò mọ Ọlọ́run. Ṣé ẹ rántí wípé Nebukadnesari yìí lọ́lọ́run lò, ọba Bábélì? Òun lọ́lọ́run ó lò ó pé kó lọ fogun jà àwọn ọmọ Ísírẹ́lì. Ìjẹ́ ẹ rántí nígbà tá à ń bọ̀? Jẹ́jẹ́ Nebukadnesari yìí lọ́lọ́run, ọ̀tá ni o. Ọlọ́run mọ̀ọ́mọ̀ lọ gbé dìde. Ó lóun fẹ́ lò wá. Ìparun kúkú ni ẹ tẹ́lẹ̀. Jẹ́ kí n kúkú wá lò ẹ̀ fún sí ìparun. Á lọ bá mi fojú pọ́n àwọn ìtorí pé wọn mọ̀ mí. Kábíyèsí rẹ Ọlọ́run. Títóbi ni ọ́. Ṣé ẹ ti rí o? Ní òpin ìgbà náà, èmi Nebukadnesari sì gbé ojú mi sókè sí ọ̀run. Òye mi sì padà tọ̀ mí wá. Èmi sì fi ìbùkún fún ọ̀gá ògo. Mo sì yìn, mo sì fi ọlá fún ẹni tí ó wà títí láé. Ẹni tí agbára ìjọba rẹ̀ jẹ́ ìjọba ìnípẹ̀kun. Agbára àti ìjọba rẹ̀ láti ìrandíran. Gbogbo àwọn aráyé tí a sì kà sí ohun asán. Òun á sì máa ṣe gẹ́gẹ́ bí ó ti wù ú nínú ogun ọ̀run àti láàrin àwọn aráyé. Kò sì sí ẹni tí ń dá ọwọ́ rẹ̀ dúró tàbí ẹni tí wí fún pé kí ni ìwọ ń ṣe nì? Kò sí o. Lákòókò kan náà òye mi padà tọ̀ mí wá, àti ní ti ògo ìjọba mi, ọlá àti ògo dídàn mi sì padà wá sọ́dọ̀ mi.
àwọn ìgbìmọ̀ àti àwọn ìjòyè mi sì ṣàfẹ́rí mi, a sì fi ẹsẹ̀ mi múlẹ̀ nínú ìjọba mi. Èmi sì ní ọlá ńlá agbára ju ti ìṣáájú lọ. Nísinsìnyí èmi Nebukadnesari yìn ín, mo sì gbé ọba ọ̀run ga, mo sì fi ọlá fún ẹni tí gbogbo iṣẹ́ rẹ̀ ṣe òtítọ́ àti gbogbo ọ̀nà rẹ̀ ṣe ìdájọ́, àti àwọn tí ń rìn nínú ìgbéraga òun lè rẹ̀ wọ́n sílẹ̀. Praise the Lord. Praise the Lord. Hallelujah. Ṣé ẹ ti rí o? Ṣé ẹ ti rí o? Ṣé ẹ ti rí? Ṣé ẹ ti rí Nebukadnesari? Ẹni tó ń bu ọlá fún Ọlọ́run lẹ́nu, ṣùgbọ́n tí ò dọ́kàn rẹ̀. Ó jẹ, ó rìn. Ẹ ti rí bí ìgbésí ayé rẹ̀ ti rí. Àwa náà, ẹ má jẹ́ ká fi ẹnu lásán, ká fi máa bu ọlá fún Ọlọ́run, kó wà nínú ayé wa, kó jẹ́ gbogbo ohun tá a bá ń ṣe, bá a bá ṣe sọ, bẹ́ẹ̀ náà nìkan ṣe máa rí. Kó má jẹ́ aláfẹnujẹ́. Àwọn kan ìwà oríṣiríṣi ló wà lọ́wọ́ wọn. Ọ̀tọ̀ ni ìwà tán máa ń hù lórí afẹ́fẹ́. Ìyẹn ni mo tún ṣẹ̀ṣẹ̀ gbọ́. Ọ̀tọ̀ ni ìwà orí íńtánẹ́ẹ̀tì, ọ̀tọ̀ ni ìwà físíkà, ọ̀tọ̀ lọ aṣọ íńtánẹ́ẹ̀tì, ọ̀tọ̀ la aṣọ físíkà, ọ̀tọ̀ la aṣọ fake life. Má lo fake life. Bí èmi ṣe rí mo ṣe rí. Èmi ò mọ̀ bó ṣe lo fake life. Bí èmi ṣe rí mo ṣe rí. Ní fake life kankan. Má fi fake life lo ayé ẹ o. Má wá sórí afẹ́fẹ́ wa máa parọ́. Àwọn kan irọ́ náà máa ń pa ń bí. Wọ́n sì wá rò bí gbogbo ẹni tó bá ń wá sí orí afẹ́fẹ́ irọ́ ló wá ń pa. No minus me. Ohun tí èmi máa sọ ń físíkà rẹ̀ ní rí mi ni mo máa wá sọ ń bí. Bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe ń múra ní físíkà mi lèmi ṣe máa múra wá bí. Kò sí aṣọ kan láṣọ fẹ́fẹ́, aṣọ kan ní no físíkà. Bó o bá máa rí mi bí ó ṣe rí mi ni mo ṣe rí. Ògo ayé ò ní borí wa. A wà lórí 5 ibẹ̀ náà láti máa dúró. Ẹ jẹ́ kí n máa lọ. Okay. Ẹ jẹ́ ká dúró ń bí. Bàbá màmá, mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Orí 5 láti dúró. A máa bẹ̀rẹ̀ orí 5 ní ọjọ́ Thursday lágbára Ọlọ́run. Ẹ má jẹ́ ká lo fake life. Ẹ jẹ́ ká fi ẹnu wa, ọkàn wa, àyà wa, ẹ jẹ́ ká fi jẹ́wọ́ Ọlọ́run. Ẹ má jẹ́ ká máa fi ẹnu bọlá fún kí ọkàn wa jìnnà sí. Ẹ jẹ́ ká di ẹni tá a gbà mú. Ẹ jẹ́ ká máa fi yangàn lówùúrọ̀, lọ́sàn-án, lálẹ́. Èmi ó yìn ọ́ o lówùúrọ̀, èmi ó yìn ọ́ o lọ́sàn-án, èmi ó yìn ọ́ o láṣálẹ́. Ìyìn rẹ ò ní tán o lẹ́nu mi. Ẹ jẹ́ kí gbogbo wa láàárọ̀, lọ́sàn-án, lálẹ́, ẹ jẹ́ kí Jésù kó máa jẹ́ bàbá wa. Ẹ jẹ́ ká di ohun tá a gbà mú. Ẹ má jẹ́ kán rí wa láládùúà láàárọ̀. Ńgbà tó dọ̀sán inú awo. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Network. Èmi ó yìn ọ́ o láṣálẹ́. Ìrẹ́ ò ní tán o lẹ́nu mi. Praise the Lord. Mo fi ìyọ́nú Ọlọ́run bẹ̀ wá. Nẹ́tíwọ̀kì ò tí ì ṣe o. Ṣé ẹ̀ ń gbọ́ mi? Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ẹ jẹ́ ká mọ̀ tá a gbà. Ó yá ṣíṣí mo ti ń lọ náà. Dé ń parí ẹ̀. Okay. Mo fi Ọlọ́run ṣọ́ wa. Ọlọ́run yóò máa bá wa lọ.
àánú Ọlọ́run ẹwà Kristi kò ní fi wá sílẹ̀, àní kánjú kú, májẹ̀mú ọ̀tá ò ní ṣẹ mọ́ wa lára. Ẹ jẹ́ ká mọ̀ tá a gbà, ẹ jẹ́ ká mọ̀ tá a dì mú o. Ọlọ́run aláàánú kò ní kọ èmi àti yín sílẹ̀. I love you so much. I love you. Ọmọ Mósè Orímọládé, one love. God bless you. Ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ ayọ̀ ló máa jẹ́ fún èmi àti yín. Ọ̀sẹ̀ owó, ọ̀sẹ̀ àlàáfíà, ọ̀sẹ̀ ìbùkún, ọ̀sẹ̀ ojú rere. Ọ̀sẹ̀ ojú rere ló máa jẹ́ fún wa. Bye for now. Bye.